Ibo mande, ẹ̀yin lọmọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ gbájòjì ò gbọ́dọ̀ wọ, àjòjì tó bá wọ bẹ̀ á tẹ̀lé ní ẹbọra. Ẹ̀kúrọ̀lẹ́, ẹ̀káalẹ́, ẹ̀káàárọ̀, ẹ̀káàsán, according to the time, ibi tí olúkálùkù wa bá wà lórí gbogbo mẹ́rin gbogbo àgbáláyé. Mo kí gbogbo ọmọ Yorùbá. Mo kí yín pé a kú sinmi ẹ̀ní, a kú kó lè dá, a kú bí ojú ọjọ́ ṣe rí. Ilẹ̀ Yorùbá á gbè wá, ọ̀dàlẹ̀ nìkan ni ò ní gbè, àṣẹ Èdùmàrè. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin olólùfẹ́ Koiki Media. Tí a bá wọlé, olórí ilé là kọ́kọ́ ń kí. Mo kí ọ̀gá mi, Mr. Ọláyọmí Koiki Media. Mr. Ọláyọmí, mo kí yín sà, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá. Ní ṣubú lójú ìjà o, àṣẹ Èdùà. Àgbàládùra ìjà tí ẹ gbé dání àtẹ̀yìn àtọ̀wọn ọmọ yín àtìyàwó yín, gbogbo Afẹ́nifẹ́re yín, wọn ní ṣubú ara o, wọn ní ṣubú ẹ̀mí. Ní fi aya ja ìjà yín, ní fọmọ jà, àṣẹ Èdùmàrè. Mo wá tara bẹ́ẹ̀, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media, ẹ káàbọ̀ sórí ètò. Mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ bá wa gbọ́ lé share button, ẹ jọ̀ọ́. Gbogbo aládùúrà, ọwọ́ tí ẹ fi ń tẹ̀, tí ẹ fi ń share, tẹ fi ń like, tẹ fi ń comment, ní fi gbọ́mọ sí. Lágbára àṣẹ Èdùà, gbogbo ẹ̀yin tẹ̀ ń wọlé, tẹ̀ ń comment, tẹ̀ ń share, mo ní ọwọ́ tẹ fi ń tẹ̀sẹ̀, mo ní ní fi gbọ́mọ sí. Jèrè àwọn ọmọ yín, ní ṣubú ara o, ní ṣubú ẹ̀mí. Gbogbo aládùúrà, nígbà tí orílẹ̀-èdè Yorùbá bá dúró, wọn ò ní wá ìmì àtẹ̀yìn tì. Àjọ máa délẹ̀ lérí ni, lágbára àṣẹ Èdùà. Bí ọ̀tá ti fẹ́, ó wù wọ́n kọ́ fẹ́, kọ́kọ́, àjọ máa délẹ̀ lérí ni. Àṣẹ́gun. Wọ́n á tara bẹ́ẹ̀ mú kí bàbá wa olóyè Ìgbòho Òòṣà Aṣíwájú Ogun. Owó bàbá dámì, mo kí yín sà. Ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá. Ní ṣubú ara o, ní ṣubú ẹ̀mí, ẹ máa kó adélẹ̀ lérí. Aṣíwájú Ogun, ẹ máa kó adélẹ̀ lérí o, àṣẹ Èdùmàrè. Ọmọ yín ò ní bá lọ, aya yín ò ní bá lọ, gbogbo àwọn Afẹ́nifẹ́re yín wọn ò ní bá lọ, lágbára àṣẹ Èdùà. Mo tara bẹ́ẹ̀ mo kí bàbá wa Emeritus Bàbá Bánjí Akíntóyè. Bàbá, mo kí yín sà, ẹ kú kó lè dá. Bàbá, kò ní sun yín o, kò ní rẹ̀ yín.
ara eré lẹ fi máa kó wa délẹ̀ lérí. Ẹ̀yin àti ẹbí yín ẹ ti ja ìjà yín dé stage kan débi pé ìyàwó yín fi ayé lẹ̀, ó dẹ̀ ní ohùn tí ìyàwó yín fi kalẹ̀ gẹ́gẹ́ bá ṣe gbọ́ síbẹ̀. Ó jẹ́ ohùn akin tí a gbọ́ gẹ́gẹ́ bá ṣe gbọ́ ni o. Ó jẹ́ ohùn akin tó jáde lẹ́nu ìyàwó yín wípé ẹ gbọ́dọ̀ kó àwọn ọmọ Yorùbá kúrò nínú wàhálà tí wọ́n wà yẹn. Bàbá mo wá gbà ládùúrà sẹ́, arúgbó ara lẹ fi ń jà fún wa ń sìn, at the age of 90 years lẹ fi ń jà fún wa. Ọ̀dọ́ wà ń gbòòrò tó pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń wá bó ṣe máa jápa, mi ì blame wọn. Ṣùgbọ́n ẹ̀yin láti ìgbà ọ̀dọ́ yín lẹ ti ń ja ìjà yín bọ̀. Lọ́jọ́ òkú ìyàwó yín ó náà wọ́n history kan tí wọ́n show tí mo rí tẹ̀rù bà mí pé bàbá yìí ti gbìyànjú. Iṣẹ́ tí bàbá Awólọ́wọ̀ fi lé yín lọ́wọ́ ẹ yí òun padà. Ẹ̀yin nìkan ní gbogbo wọn nínú gbogbo àwọn tó bá bàbá Awólọ́wọ̀ iṣẹ́, ẹ̀yin nìkan ni ò yí òun padà. Tí ẹ sọ wípé àfi tí ẹ bá rẹ́yìn Nàìjíríà, mo dẹ̀ gbà ládùúrà ẹ̀mí yín tó bẹ̀rẹ̀ iṣẹ́ ló máa parí ẹ̀ agbára àṣẹ Èdùà. Mo kí gómìnà Èkó Sanwó-Ikú. Sanwó-Ikú ó lọ kó àwọn ọmọ títí ẹ sí Amẹ́ríkà, sọ́wọn ìlú tó dáa, àwọn ìlú tó dáa. Bọ̀ nísìn ó ní kí àwa ọ̀dọ́ ó ní ká lọ máa darapọ̀ mọ́ Nigeria Army. Àwọn ọmọ tí wọ́n lọ kó sí àwọn ìlú tó dáa, àwọn ìlú tó dáa yẹn ó ṣe withdraw wọn wá, kó má tiẹ̀ nídìí pé wọ́n ń ṣe training fún wọn, kó kó wọn lọ sí Sambisa Forest. Sanwó-Ikú. So eléyìí tí ẹ ṣe ìwọ̀nba ẹ̀mí àwa ọ̀dọ́ tẹ́ ti gbà kò tí tó àbí. Sanwó-Ikú ní ẹnu, ó náyàláyà láti máa sọ fún wa wípé ká lọ máa darapọ̀ mọ́ Nigeria Army. Nígbà tó jẹ́ wípé wọn ò réyàn darapọ̀ mọ́ Nigeria Army mọ́, ọmọ Yorùbá ti gbọ́n, ẹ lè máa pa wá, ẹ lè máa tì wá sẹ́nu ikú. Ṣùgbọ́n ìwọ wá jáde síta ò ń sọ wípé ká lọ máa darapọ̀ mọ́ Nigeria Army. Àwọn ọmọ tiẹ̀ ò ṣe kó wọn lọ Sambisa kó má tiẹ̀ ṣe training fún wọn, àyífá ni wọn tiẹ̀ nídìí training. Ó jẹ́ kán lọ fèsì Boko Haram ńbẹ̀. Bó dẹ̀ jẹ́ inú àwọn ẹ̀gàn tó wà nílẹ̀ Yorùbá tí àwọn Fúlàní ti ń dà wá láàmú, ó ṣe kó wọn lọ́bẹ̀. Ó ṣe wá jẹ́ pé àwa ló ń tọ́ka sí. Àwọn alálẹ̀ àbíẹ́ bẹ́ẹ̀ ni àtiwọ́ àti àwọn ẹmẹ̀wá ẹ̀ ibi tá a dé yìí àti zero máa ìdíwá o pẹ̀lú yín, mo tó bá máa dà ló máa dà o. Torí pé ẹ̀kọ́ ti ń fojú mímu wọ́n sìn fún àwọn ọ̀dọ́ láti pé kẹjẹ́ kí orí tiwa náà kẹjẹ́ kó rí wa pé this time around ìpè ní tí wọ́n ti pè yìí wọ́n bá ti ní ó yá sí nǹkan tó yẹ ká dúró fún mọ́ o. Wọ́n Nàìjíríà kò ṣiṣẹ́ fún èmi àtiwọ́. Wọ́n Nàìjíríà kò ṣiṣẹ́ fún kíni, kò ṣiṣẹ́ fún ìwọ àtèmi. Wọ́n Nàìjíríà ṣiṣẹ́ fún, mo fẹ́ lè sọ pé ó ṣiṣẹ́ fún àwọn agbésùmọ̀bí tó ń kó wá láti Sierra Leone, Afghanistan, gbogbo ẹ̀ àwọn ló ń ṣiṣẹ́ fún o, because gbogbo wa la rí
owó tàbùà tí wọ́n kó síta lẹ́nujọ́ mẹ́ta nínú igbó tí wọ́n fi ń ṣe fàlàfolò àwa tàbẹ̀ nílùú àdẹ̀rọ̀ àwọn owó ààrẹ náà agídí pẹ̀lú agídí nìyàn míì fi àfọ́dù oúnjẹ méjì léde síbẹ̀ gbogbo alágbọ́rọ̀ tí bàbá yẹn sọ lánàá mọ̀tọ́ mú lọ skul kó lọ bẹ̀rẹ̀ skul ẹ̀wùyẹ oúnjẹ tán ni wọ́n ń kó fún wa láti skul wọn kàṣọ fún skul fún lọ́fẹ̀ẹ́ skul ọ̀fẹ́ everything ọ̀fẹ́ ohun tí Nàìjíríà ṣe tì láti 1960 tí ẹni ti gba òmìnira ìkétẹgbà ẹ wo Traoré fún ọdún méjì péré bọ̀bọ́ yẹn ó ṣe ohun tí ẹ ṣe tì láti 1960 ojú òde tí ẹ tún ń lépa ẹ̀mí ẹ̀ kiri shame on you all Africa leader shame on you bọ̀bọ́ yẹn ń kọ́ the best refinery now in Africa ẹ wo àwọn iṣẹ́ tí bọ̀bọ́ yẹn ti ṣe kò ì pé 2 years náà ní nǹkan tá à ń sọ yìí o kò ì pé 2 years tó ìgbàjọba o ṣe é rántí kò ì pé 2 years o ẹ wò nǹkan tí bọ̀bọ́ yẹn ti gbé ṣe. ẹ wò nǹkan tó ti gbé ṣe ohun tí ẹ rí ṣe láti 1960 ẹ wá ṣetán ẹ ní ká lọ máa darapọ̀ mọ́ Nàìjíríà mi so kí Fúlàní lè ráyè pa wá sí dáadáa àbí ṣebí èròǹgbà yín nìyẹn ẹ tọ́ra yín ẹ̀yin gan mọ̀ pé ó ti tán fún yín bẹ́ẹ̀ ni àwọn alálẹ̀ ti padà lẹ́yìn yín ó ti ṣe kíni ó ti tán fún yín bí mo ṣe kí gómìnà Èkó mo tara bẹ́ẹ̀ mo kí Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin tuntun táwọn náà tó ń yọ ìkùkù tó kọjú ìjà síra wọn ẹ̀kú ìjà o ànírẹ́ni làyín o àṣẹ. ṣé ohun tí ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀rín Àfọ̀njá àti Olúbàdàn àná kò kọ́ yín lọ́gbọ́n gbogbo yín àwa kan wá ṣetán àwa máa sọ pé ìpè awúlẹ̀ ní irọ́ ni kì í ṣe ìpè awúlẹ̀ kankan ẹ jẹ́ ká shut up ó ti fojú mímu wọ́n sì pé kì í ṣe ìpè awúlẹ̀ kankan kan ló ń ja Yorùbá ipò ojú kòkòrò wọ̀n bílíkì wọ̀n pìà òun ló ń ṣe Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ṣé ìkóríta tí a dé yìí tí ilẹ̀ Yorùbá dé yìí ṣé àgbà ṣé èmi ju ọ ìwọ ojú mi ló yẹ ká máa jà sí this time around ẹ wo bí ogun ṣe yí wa kiri ẹ wo bí ogun ṣe yí wa kiri àwa ń jà pé èmi ni ọba kìnnì kan lílẹ̀ Yorùbá èmi ni gbá èmi ni àwò èmi ni kìnnì kan ẹ múra sí o ìmọ̀ sọ́tà Sókótó ti ń jọ lórí gbogbo yín ohun tí Animi tó ṣe lọ́jọ́ kìíní àná tó fi da ẹ̀rín ọmọ Yorùbá tó fi da ẹ̀rín wọn rú ẹ ṣèjọ bàbá mi ó lé ní kò ń ṣe ìpè kọ́ ló ń jà wá ó lé ní ipò ẹ wo àwọn gan tó jẹ́ olóṣèlú wa ṣebí ipò ni wọn ṣe sòótọ́ torí ipò ni torí owó ó lé ní bẹ́ẹ̀ náà ni àwọn ọba bẹ́ẹ̀ ni lọ́jọ́ kìíní àná Alimi ó mú Àfọ̀njá ó dẹ sí àwọn ọba tó kù pé kó lọ máa bá wọn jà ibẹ̀ ló gbà wọlé ìyẹn náà kó gbogbo àwọn ọmọ ogun tó wà ní palace tó wà lẹ́rìn ìlú ó kó wọn ó da ìlú Ìbàdàn ibẹ̀ ni Alimi ti ṣiṣẹ́ ọwọ́ ẹ̀
ṣé ìyẹn ò yẹ kó kọ́ àwọn ọba wa? Ọba wo ló jẹ nílẹ̀ Yorùbá lédè tá a sọ pé òun ò mọ ìtàn tí mò ń sọ yìí? Ṣùgbọ́n torí ipò, torí owó tó ń gbé fún yín mo sọ́rí fún ẹ̀yin ọba, ṣùgbọ́n àbọ̀ wá bá ní ọ̀rọ̀ tiyín. Bẹ́ẹ̀ ni, àbọ̀ wá ṣe kí ni? Àbọ̀ wá bá ní ọ̀rọ̀ yín. Nítorí pé nígbà tí àwọn alálẹ̀ bá tì wá lẹ́yìn, tá a bá ja ìjà yẹn, tá a délẹ̀ lérí, àwa mọ àwọn ọba tó tẹ̀lé wa, àwa mọ àwọn ọba tó sọ pé ẹ máa lọ, a wà lẹ́yìn yín, a mọ àwọn ọba tó dúró tán tọkàntọkàn. A dẹ̀ mọ àwọn tó yẹ pé láì tẹ̀ sọ fún wọn, ọ̀fun àwọn wọn á gbé adé, wọn á gbé ọ̀pá àṣẹ, wọn á gbé gbogbo ẹ̀, wọn á gbé kalẹ̀, wọn á sá lọ. Bẹ́ẹ̀ ni, a mọ̀ wọ́n tí ó séèyàn kan tó máa kọ́ wọn gbà yẹn, because ọ̀rọ̀ ò tí kàn yín sí, ẹ máa bára yín jà, kò sẹ́ni tó máa là yín. Bẹ́ẹ̀ ni, kò sí ẹni tó máa ṣe kí ni, kò sẹ́ni tó máa là yín. Aláàfin àti ẹ̀yin mẹ̀wàá wọn tẹ̀ ń jáde, ẹ̀yin bloggers, àwọn bloggers ò lè, àwọn tó yẹ pé followers ní gbogbo wọn ń wá. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹnu ni mo ti fi sọ. Àti kíní, àti kejì, àti kẹta, gbogbo wọn, they are all 419. Followers ló ń wá. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹnu ni mo fi sọ. Olè, jìbìtì, òun ló ń ṣe gbogbo àwọn bloggers tó ń torí ẹ̀ méjì. Tó bá yẹ pé ẹ̀ ń bára yín jà lẹ́yìn méjì tí wọ́n tẹ̀ rẹ́dì kankan jáde síta, ta ló máa sọ pé nǹkan bí eléyìí ṣẹlẹ̀? Ṣùgbọ́n àwọn olè, mi ò ní dárúkọ wọn lénìí, mo ti dárúkọ sẹ́yìn, mi ò ní dárúkọ wọn lénìí. Bẹ́ẹ̀ ni, àwọn bloggers olè. Ṣùgbọ́n ẹ̀yin gangan tẹ́ pera yín ní àgbà, tẹ́ ẹ̀ dẹ̀ ṣe ojúṣe àgbà, ẹ̀yin gangan lọ̀rọ̀ kàn. Ẹ ja ìjà yẹn o, tó bá ti rẹ̀ yín, ẹ já mọ̀. Aláàfin Ọ̀yọ́, Ọọ̀ni, tó bá ti rẹ̀ yín méjèèjì, tẹ́ bá ti bára yín jà tó ti rẹ̀ yín dáadáa, ẹ já mọ̀. So ẹ̀kọ́ dẹ̀ ti fojú mímu wọn náà, rí pé iṣẹ́ tí wọ́n rán Aláàfin òun ni wọ́n wá jẹ́. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, Ọba mi Èdùà á bí gbogbo yín. Bẹ́ẹ̀ ni, bó ṣe máa bí èmi náà nìyẹn. Ipa tí n bá kó nínú ìrìn àjò yìí, Ọba mi Èdùà á bí mi. Bó ṣe máa jẹ́ nìyẹn. Nínú ètò wa ti ìrọ̀lẹ́ láti ní awareness wa wípé ó ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ṣe ń fojú sọ́nà fún gbáǹkọ́gbì ètò tí a mọ̀ sí, tí a pè ní night vigil, tó máa tó ṣẹlẹ̀ láìpẹ́ láì jìnnà níbi tí a ti fẹ́ gba ilẹ̀ wa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí, a kú ojú lọ́nà, a kú gbáradì, a ní ṣubú ara, a ní ṣubú ẹ̀mí. Ẹ máa bá wa ká lọ fún ètò ti ìrọ̀lẹ́ fún Sunday service ti tèmi. Ẹ máa bá wa ká lọ. Ó kọjá ohun tí ènìyàn lè fi ẹnu ṣàlàyé. Mo ń sọ fún wa, mo ti máa ń sọ fún wa tipẹ́tipẹ́, àṣẹ máa gbà.
Ẹ káàbọ̀ padà láti ibi tí a ti mú new release kan lára àwọn akọrin wa láti mú síta. Olóyè, mo máa ń sọ, ẹni tó yẹ ká máa bọ ni, nítorí pé ẹni tí Ọlọ́run rán tó dẹ̀ ṣetán láti jíṣẹ́ òun ni bàbá jẹ́. Kò tán síbẹ̀ o, ẹ já wọnú ètò àdúrà fún ti èní, nítorí pé ìrìn àjò tá a gbé dání ó nílò ẹbọ, ó nílò ètùtù, ó nílò àdúrà, gbogbo nǹkan ló nílò láti wí pé ká lè ṣe kíni, ká lè ṣe àṣeyọrí. Ẹ máa bá wa ká lọ. Kò ń ṣọdún kan, kò ń ṣọdún méjì láti ń gbàdúrà lórí ọ̀rọ̀ Yorùbá nínú ìjọ wa, especially gbogbo àwọn tó jẹ́ sójà, àwọn ọlọ́pàá nínú ìjọ wa, àwọn tá a mọ̀, àwọn tó lè dúró nígbà tá a ti ń gbàdúrà fúnlẹ̀ Yorùbá pé kí Nàìjíríà pín, àwọn tó lè dúró, àwọn tí ò lè dúró wọ́n tẹ̀síwájú. Lára àwọn tí mò ń pray fún tí wọ́n jẹ́ sójà tó jẹ́ ọ̀gá gan, wọ́n máa ń sọ fún mi pé prophet, this thing wey you dey talk no be like that o. Máa ń sọ fún wọn, ọ̀gá forget am, before you were born Nigeria don spoil, and Nigeria is not created from God, na human being create Nigeria. So wetin human being do, human being fit spoil am, but wetin God do, human being no fit spoil am. Ohun tí Ọlọ́run Olódùmarè ṣe ènìyàn ò lè bàjẹ́, iṣẹ́ Olúwa ò lè bàjẹ́, àmọ́ ohun tí ènìyàn ṣe èèyàn lè bàjẹ́, ipá agbára òkùnkùn lè bàjẹ́. Èèyàn ló create Nàìjíríà, Ọlọ́run kọ́. So òun la ṣe ń gbàdúrà. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run, lónìí ní ọjọ́ kejì on the 30th oṣù kẹrin, ìrìn àjò yìí a fẹ́ padà sí bí Ọlọ́run ṣe fi lélẹ̀, a fẹ́ padà sí orírun àti orísun wa, kí Ọlọ́run kó gba gbogbo ògo. Láti ìgbà tí wọ́n ti fún wa ní oṣù karùn-ún tí ìròyìn ti jáde látọjọ́ Sunday wípé oṣù karùn-ún la máa jáde, ni mo ti ní ìmọ̀lára wípé àṣeyọrí ni mo ti rí àpẹẹrẹ wípé a máa dàgbà yìí. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run, Olúwa, a tún ti dé lówùrọ̀ yìí o, àwa képe ọ́ lórí ìrìn àjò oṣù karùn-ún bá a ṣe máa jáde. Olúwa, àṣeyọrí ni kó jẹ́, orí ọ̀fẹ́ ìgbàlà ni kó tibẹ̀ jáde. Gbogbo ènìyàn kénìyàn tó bá dìde ogun sí wa, kọ́lọ́run kó rì wọ́n mọ́lẹ̀ láàyè. Ẹ jẹ́ á sọ dàdúrà lórúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, gbogbo ìrìn àjò tá ó rìn nínú oṣù karùn-ún lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, Ọlọ́run adániwáyé ni ọ́ o bàbá, àṣeyọrí là ń béèrè fún. Ìwọ ni ìbẹ̀rẹ̀ àti òfin. A fẹ́ padà sí orísun, a fẹ́ padà sí bí o ṣe ṣe wá, a fẹ́ padà sí ìdí iṣẹ́ rẹ, a fẹ́ padà sójú ọ̀nà tó ká wa sí. Ẹ̀mí mímọ́ o, ó yá já ṣàṣeyọrí. Gbogbo ẹni tó bá dìde ogun àbí ìjà sí wa, ẹ̀mí mímọ́ bá wa rì wọ́n mọ́lẹ̀ láàyè. Jésù olùgbàlà, gbà wá lágbàtàn, má wò wá níran, má jẹ́ á farapa, gbọ́ àdúrà Jésù Olúwa. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ jẹ́ á sọ fọ́lọ́run lẹ́ẹ̀kejì. Gbogbo ẹ̀dákẹ́dá látòrí ọba ni, ìjòyè ni, olóṣèlú ni, tí wọ́n bá ń gbé ẹbọ. Àwọn àgbàlagbà nínú òwe Yorùbá wọ́n ní bí èyí ti rí, ọ̀la lè má rí bẹ́ẹ̀, ló mú babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run. Ẹ kíyèsí, babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run mọ́. Bí àwa ṣe ń gbàdúrà ní òrò òwúrọ̀ tí Bíbélì wípé ní kùtùkùtù ni wọ́n gbóhùn wa, bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn oníṣègùn ni wọ́n ṣe ń rú ẹbọ ojoojúmọ́, ládán lọ́n ṣe ń dáfá ojoojúmọ́. Now àwọn kan wà ńbẹ̀, olóṣèlú làwọn ń ṣiṣẹ́ fún. Lára àwọn tí wọ́n yẹ kán máa ṣe ògbufọ̀ fún wa, nínú wòlíì wọ́n wà ńbẹ̀, nínú àfáà wọ́n wà ńbẹ̀, nínú babaláwo wọ́n wà ńbẹ̀. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run, Olúwa, dìde nínú àánú rẹ. Gbogbo ẹni tó bá ń gbé ẹbọ àṣìṣe, gbogbo ẹni tó ń dá ifá ká má ṣàṣeyọrí, gbogbo ẹni tó rìn ìrìn àjò wípé Yorùbá ò ní ìsinmi àti òmìnira, Ọlọ́run jẹ́ kó kú sídìí ẹbọ wọn. Ìtìjú tó bá àwọn tí wọ́n gbógun ti Ọlọ́run ní ìgbàanì, Ọlọ́run kó gbé ìtìjú bẹ́ẹ̀, Ọlọ́run kó gbé wọ̀ wọ́n, àwọn àti ìran wọn
kọ́lọ́run kó fa ìjọba wọn ya ẹja sọ́dàdúrà lórúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ olùgbèjà gbogbo ènìyàn a tún ti dé o àwọn ọmọ Yorùbá èyí ni ilẹ̀ wa èyí ni ogún ìbí wa Ọlọ́run ẹ̀mí àwọn wòlé gbogbo ẹni tó bá ń dìde tó gbé ẹbọ àṣìṣe látòrí ọba ìjòyè olóṣèlú àǹfààní wòlíì ní ẹlẹ́bọ lóògùn ní ohunkóhun tó lè gbẹ́kẹ̀lé Olúwa bá wa gbẹ̀mí wọn Ọlọ́run fa ìjọba wọn ya ohun gbogbo tó kójọ Olúwa parẹ́ mọ́ wọn lójú ẹ̀mí mímọ́ a fi ohun gbogbo lé ọ lọ́wọ́ lórí eré ìje Yorùbá nation yìí àti ìjáde wa oṣù karùn-ún Olúwa gba gbogbo ògo gbọ́ àdúrà Jésù Olúwa wa. Amen. Ẹ̀yin ènìyàn Ọlọ́run ẹ jẹ́ á gbàdúrà fún àwọn adarí wa. Mo sọ kinní kan fún àwọn kan lánàá nínú prógráàmù kan tí mo lọ. Mo sọ wípé àdúrà Olúwa tá a máa ń gbà yẹn tí wọ́n kọ́ wa tí Jésù kọ́ wa ní Bíbélì pé bàbá wa tí ń ṣe kí ni o tí ń bẹ ní ọ̀run bàbá kan ṣoṣo tó wà lọ́run yẹn náà ni kò pé méjì òun ló associate gbogbo wa pọ̀ gẹ́gẹ́ bí ènìyàn òun ló wá pe àwa ní Yorùbá àwa wá mú ọ̀nà ìrìn àjò wa wọ́n bá wa pín sí mẹ́ta ó ju mẹ́ta lọ bọ̀ mẹ́ta ló popular Kírísítẹ́nì Mùsùlùmí àti ẹ̀sìn àbáláyé àwa ti ọ̀dọ̀ Jésù lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ní orúkọ Jésù àwọn Mùsùlùmí ti ọ̀dọ̀ Ànábì Mọ̀ọ́mọ̀ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run àwọn ẹlẹ́sìn àbáláyé wọ́n ti ọ̀dọ̀ àwọn igba arúnmọlẹ̀ pẹ̀lú àwọn Ọ̀rúnmìlà lọ sí ọ̀dọ̀ Olódùmarè now ẹ wá wo ibi tó ti gbàdùn dáadáa Bíbélì sọ nípa mímọ́ 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 Olúwa Ọlọ́run Elédùmarè ọ Olódùmarè of whichever way ẹ jẹ́ á sọ fọ́lọ́run Olúwa ọ̀nà táwa mọ̀ ká fi kan ilẹ̀kùn níwájú rẹ̀ rè nípa orúkọ ọmọ rẹ̀ kan ṣoṣo tí ṣe Jésù Kristi ìrìn àjò yìí Olúwa bá wa lọ́wọ́ sí ju bí ènìyàn ṣe rò lọ ó revelation làwa fi gbà fún Yorùbá nation Olúwa fi àṣeyọrí ẹ̀ hàn àwa ni kì í ṣe pé torí ènìyàn kan àbí torí èèyàn kan wà ń bẹ̀ no Ọlọ́run sọ fún wa èyí ni ọ̀nà òtítọ́ àti ìyè òun Ọlọ́run wà ń bẹ̀ lójú àlá nínú ìran Ọlọ́run fi hàn kedere wípé ìrìn àjò yẹn wà bẹ́ẹ̀ mo máa sọ fáwọn ènìyàn àwọn tó mọ̀ mí mọ̀ máa sọ fún wọn ẹnìkan ti bí mi rí torí kí lẹ ṣe ń ṣe Yorùbá nation wòlíì torí kí lẹ ṣe ń gbàdúrà fúnlẹ̀ Yorùbá mo nítorí Olúwa fi hàn mí wípé a máa padà sí orísun Yorùbá kò ní sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́ òun ni mo ṣe ṣe ẹni wá bí pé táwọn tó ń ṣe aṣáájú tó bá láwọn ò ṣe mọ́ ńkọ́ mo láwọn láwọn ò ṣe mọ́ Ọlọ́run ò sọ pé òun ò ṣe kí ni o kò sọ pé òun ò ṣe mọ́ Olúwa tí kì í padà Ọlọ́run kì í dalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ Olúwa gbogbo àwọn tó kó sí di ètò yìí Ọlọ́run fún wọn ní agbára ẹ̀mí ọgbọ́n ìmọ̀ àti òye kọ́lọ́run kókó bùkún wọn ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo irọ́ tí wọ́n tò kalẹ̀ torí irọ́ ni lójú àwọn kan kọ́lọ́run kó sọ di òótọ́ oṣù karùn-ún bá a bá ṣe máa jáde láìpẹ́ láì jìnà ju bí èèyàn ṣe rò lọ tó láwọn kan bìlí pé ó máa take years àwọn kan bìlí pé àwọn àmọ́dún tó máa jẹ́ no Ọlọ́run kì í pẹ́ǹdì iṣẹ́ tiẹ̀ tá a bá ti jáde kíákíá ju bá a ṣe rò lọ kọ́lọ́run kó gbaṣẹ́ náà ṣe ọgbọ́n ìmọ̀ àti òye àlàáfíà tó péye fún àwọn bàbá Bánjí Akíntóyè àwọn Sunday Igboho àwọn ẹmọ̀lá àwọn YSGM gbogbo àtàwọn tó wà nílé àwọn tó wà ní diaspora gbogbo ọ̀nà àṣeyọrí ká má gbà kọ́lọ́run kó wọnú wọn kọ́lọ́run kó fún wọn lálàáfíà ẹ jẹ́ á sọ dàdúrà lórúkọ. Ẹ káàárọ̀ mo kí gbogbo ẹ̀yin bàbá mi mo kí gbogbo ẹ̀yin ìyá mi ní inú yàrá ìpẹ́lọ́dọ̀ a kù sí mi ní àdẹ̀kù bí gbogbo nǹkan àkóbó ṣe lọ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò pọ̀ jù torí bí kó tó di pé gbogbo ẹ̀ di woro sí woro wọ́n ní bẹ́ẹ̀ bá pé kò ní apalẹ̀mọ́. Ní ìsìn báyìí kí ni ọmọ Yorùbá kí la tó fẹ́? Kókó nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. Kí ni nǹkan tó kù tá tó fẹ́ ju pé ká fọwọ́sowọ́pọ̀ lọ nǹkan gbé dání ká gbé dókè kì í ṣe pé ibi kan náà ni gbogbo wa máa darí sí àwọn kan wà tó jẹ́ pé mi ò lè jáde síta
ṣùgbọ́n ìrànlọ́wọ́ àwọn tó jáde síta, ìrànlọ́wọ́ àwọn ènìyàn tó wà nínú ilé ni wọ́n need. Àwọn kan wọ́n fi ẹ̀mí ara wọn sílẹ̀, wọ́n dìde pátápátá pé tó bá gbà la máa fún àwọn ènìyàn òun, ó gbọ́dọ̀ bọ́ lóko ẹrú. Ṣùgbọ́n èyí kan sì tún jókòó nínú pé àníṣe àwọn èèyàn wọn ò ní kó lóko ẹrú, torí gbogbo wọn tó bá ń tẹ̀lé olóṣèlú kiri nìsín, ó wà nípò pé ó fẹ́ kọ́ ọmọ Yorùbá bọ́ lóko ẹrú. Ìwọ tó bá ń tẹ̀lé onítìrí kiri nìsín, ó wà ní ipò pé ó fẹ́ kọ́ ọmọ àwọn èèyàn tí ó bọ́ lóko ẹrú rẹ. Torí kílẹ̀ tó fẹ́ ká ṣe ju pé ká fẹnu kò, ká tọ̀ síbì kan náà, ká gbé kinní, ká dojú ẹ̀ bolẹ̀ tí ń ni wá lára, tó ń pa wá lára, tí ń bá wa, tó sọ wá di ẹni tí ń rìn káàkiri gbogbo àgbáyé, ká fọ́jú ẹ̀ papọ̀. Ẹ wo Tàírí gọ́fúnà pírẹ́sẹ̀ǹtì tó ẹ wo bí gbogbo èèyàn ṣe dìde sí i. Ẹ wo ohun tí ọkùnrin yẹn sọ, ó ní tó bá fẹ́ bọ́ lóko ẹrú wà á jàjà rẹ̀ ni, tó bá ti lè jà wà lóko ẹrú fọ̀rẹ̀. Ẹ̀yin tẹ́ wà ní ọ̀dọ̀ olóṣèlú, ṣe fẹ́ ká wà lóko ẹrú fún gbogbo ìgbésí ayé àrọmọdọ́mọ wa? Kílẹ̀ tó fẹ́ níbi tí wọ́n ń gbé sí, bí wọ́n ṣe ń tò, torí mi ìmọ̀ bẹ́ẹ̀ yọ ẹnìkan ṣe fẹ́ dojúkọ Nàìjíríà bí ìbá ṣe pé gbogbo wa á dìde. Àwọn tí ó máa náwó, àwọn tó lówó lọ́wọ́ dáadáa ń wà káàkiri àgbáyé tó dẹ̀ jọmọ Yorùbá, ṣùgbọ́n tí wọ́n bá rí ìmọ́lẹ̀ nǹkan tá a gbé dání, wọ́n rẹ́dí àti pọ́ǹpù wọn síbẹ̀. Ṣùgbọ́n nígbà tẹ́nìkan bá ní tó ń làpólò, ẹsẹ̀ tó ní kinní kan, báwo làwọn èèyàn á ṣe náwó níbi tó yẹ kí wọ́n náwó sí? Kò sí ìrìn àjò tí ò ní ìdíwọ́, ẹ má jà tanra wa. Torí àwọn tó wà níta, ebi á pa wọ́n, omi, òyàwó wọn ò ní nǹkan kan mọ́ tí wọ́n ṣe ju pé wọ́n dojúkogun fún wa lọ. Tiwa ni pé tá a bá ní ká fi sọ́pọ́ọ̀tì wọn. Ẹ bá ní ìrìn àjò Yorùbá nation ní ìdíwó, ẹ sọ pé òkú tó ti kú ni. Ṣùgbọ́n ǹjẹ́ òtítọ́ ó ti délé? Ṣé òtítọ́ ti délẹ̀? Ìwọ tó tún jókòó tó wà ní. Kàní tó ló tún tẹ̀lé yìí onítìrí, kí ni tó rí lọ́wọ́ rẹ̀ tó fi ń tẹ̀lé? Tí ẹ bá ṣe pé o jẹ́ ìkà ayérayé, àfi tó bá jẹ́ pé ó fi ìwé ọwọ́ ẹ̀yàn ló yàpò, nísẹ̀dí kẹ́ ẹ jókòó kẹ́ ẹ pa ọkàn pọ̀. Níta gbé bàbá Akíntóyè ò lè dá gbé, bàbá Alágbàrí ò lè dá gbé, Chief Sunday Ìgbòho ò lè dá gbé, ju kí gbogbo owó jọ gbé lọ, iyejú tá a bá lè, gbogbo àwọn tá a bá bẹ̀ tá a bá gbé. Gbogbo ẹnu ni mo fi sọ, Nàìjíríà ò ní agbára kankan tá a bá mẹ́rù kó nínú ayé wa. Ẹ̀rù ló ń bà wá, tí ẹ̀rù bá kúrò nínú ayé wa pátápátá, kò sí tí Nàìjíríà fẹ́ ṣe. Nàìjíríà sá fún wa. Ṣùgbọ́n nígbà táwọn kan bá ní pé ẹ jẹ́ ká ṣe, tẹ́yìn kan lọ gan síbì kan tẹ́ ń gba information káàkiri, ọ̀nà wo la fẹ́ gbà? Àwọn tó fẹ́ kówó sílẹ̀, ní tó bá fi mú àwọn èèyàn tí wọ́n fi ń gbélé lẹ̀ fún onítìrí pé lọ́mọ fi ṣe Yorùbá nation, àwọn èèyàn náà kì í ṣe pé bóyá wọn kò ní wọ́n rò pé tó ń bẹ lọ́wọ́ rẹ̀ òtítọ́ ni. Ẹ ò gbọ́ ṣe owó gbogbo lé àwọn èèyàn lọ. Ẹ̀yin tẹ́ ẹ wà tẹ́ ẹ sì tún wà lẹ́yìn oníyẹ onítìrí, ẹ ronú, ẹ pera yín padà, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ gbà níbi ìwà tẹ́ ẹ ń wò, torí tí alálàálẹ̀ bá dìde tán, mo mọ̀ pé ibi tó bá dé bá yín, ibi tó bá ti wá bá yín, ẹ̀yin gá sọ pé kí ló dé tẹ́ ẹ ṣe léyìí? Ẹ jẹ́ ká dìde. Ẹ wo Kóyìkì, ẹ wo ṣẹ́ẹ̀tì, ẹ wo ṣóòtì Kóyìkì ń ṣe, níbo ni wọ́n gba igi mọ́ wa létí ni? Kí lẹ tó fẹ́? Ọkùnrin yìí ò níṣẹ́ kankan láti bíi 2020 àbí tá a ti bẹ̀rẹ̀ Yorùbá nation, tó pé ó ń ṣí wa létí lọ. Kí lẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn agitator ló ti padà, ọmọkùnrin yóò padà, ó dẹ̀ nígbàgbọ́ nínú pé ìlú tó ń lù iṣẹ́ àwọn èèyàn dáǹsì ẹ̀. Ẹ jẹ́ ká ronú kí ọkàn wo lè bá balẹ̀, kí àwọn ọmọ wo lè bá aráyé gbé. Tí wọ́n bá ní adùn tó bá kú, níbo ló fẹ́ fọmọ ẹ sí? Àwọn èèyàn rẹ́dí àti rìn lórí ìrìn, ṣùgbọ́n ẹ má dá sí méjì mọ́, ẹ jẹ́ ká dó sójú kan náà. Ẹ jẹ́ ká ti bàbá Akíntóyè àti Chief Sunday Igboho àti bàbá Alágbàlá, ẹ jẹ́ ká tì wọ́n lẹ́yìn. Tí wọ́n bá ní ká ṣe nǹkan, ẹ jẹ́ ká ṣe é, ká lè bá a láṣeyọrí. Ẹ wo àwọn Nìjẹ́, ẹ wo bí wọ́n ṣe dìde ní ọkùnrin yẹn. Ẹ dákun, ó wẹ̀yìn bẹ́ẹ̀ ó rérò.
báwo lágbára rẹ̀ ò ṣe ní mọ̀ pọ̀ sí títí tí Sunday Igboho tó bá wẹ̀yìn báyìí tó rí gbogbo ọmọ Yorùbá tó dìde tán báwo ni ò ṣe fi inú dúdùn kó fi bá wa jàjà yẹn ṣùgbọ́n rán ni ẹkùn méjì ni torí peanut tó máa ná tán Ọlọ́run á ṣàánú wa o ẹ káàárọ̀ àkósínú ìlú. Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá ẹ kálẹ́ káàárọ̀ ibikíbi tẹ́ bá ti ń gbọ́ ọ̀rọ̀ mi. Èmi náà tún ni o mo ní kí n tún sọ̀rọ̀ ni o sódà ká máa encourage ara wa ká dẹ̀ jẹ́ ká mọ ìtumọ̀ àti ìdí tí a fi gbọ́dọ̀ gba òmìnira wa ní kíákíá tí ò tẹ́ gbọ́dọ̀ pẹ́ rárá. Mo sì fẹ́ lo opportunity náà láti sọ fún àwọn tó sì ń tẹ̀lé olóṣèlú kí wọ́n lè mọ̀ wípé kò sí nǹkan kan fún wọn o. Wọ́n ní máma jẹun kú sórí mo ṣe máma jẹun faragbàrìwẹ̀ máma jẹ that song. Mo kàn fẹ́ sọ fún yín ni ẹ̀yin tó jẹ́ pé ẹ lọ ń ṣiṣẹ́ pẹ̀lú olóṣèlú tẹ́ ẹ believe pé ókè ó bẹ́yà 5,000 àbí ọ̀pọ̀ aṣọ 5 tán fún yín àbí ráìsì tán pé fún yín ó ní òpin ohun gbogbo. Mo fẹ́ fi yé yín ní pé ìyàlẹ́ ń jẹ o ṣé ẹ ti ẹ̀ rí mo ti fẹ́ kẹ́ ẹ rò ẹ̀yin ní ẹ rò ká tiẹ̀ sọ wípé ẹ̀yin ti bá ìyà mulẹ̀ kálẹ̀ ti bá orí burúkú mulẹ̀ kálẹ̀ ti nàgà mú ìṣòro ti ẹ̀rù tàwọn ọmọ yín tó ń bọ̀ lẹ́yìn ẹ̀sìn olóṣèlú àwọn bàbá yín sí olóṣèlú ẹ kú sínú ìyà wọ́n jìyà wọ́n kú sínú ìyà ẹ̀yin náà tó ti náwó gbé sì rò àwọn ọmọ tó ń bọ̀ wípé ṣé báwọn náà ṣe máa kọ̀ntínú rèé sì rò táwọn ọmọ tó ń bọ̀. Mo rí nǹkan kan tó ṣẹlẹ̀ ní Èkó lẹ́nìí I think the case was yesterday or something but mo wo nínú TV lẹ́nìí mo dẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó bà mí nínú jẹ́ gidi. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Mo rí ọmọ kékeré kan tí wọ́n lọ́mọ yẹn wọ́n ní ọ̀la ganan máa ṣèkó mẹ́ ọmọ 7 days àwọn náà detect kò ní jaundice ọ̀nà ti gbé lọ sí bí hospital bíi 4 pé wọ́n ń reject ẹ̀ ilé àní kò síná ilé àní kò sépo ní hospital ọmọ kékeré ọmọ ẹ̀jẹ̀ ọ̀run ọmọ ọjọ́ 7 so wípé wọ́n bí èèyàn sí orílẹ̀-èdè Nàìjíríà yẹn gangan ó ti ẹ̀ sọ orílẹ̀-èdè náà pé wọ́n bí èèyàn sí ìlú Nàìjíríà yẹn gangan lásán ganan èèyàn ti kọ́kọ́ wọ ìṣòro ilé ayé èèyàn ti kọ́kọ́ wọ̀ wàhálà wà nígbà tí mo ń rí ọmọ náà ní íńtánẹ́ẹ̀tì ó máa ṣe mí kàyéfì ó máa dùn mí o ó sì ń ká mi lára ìdí tó fi ń ká mi lára rèé nítorí pé ṣẹ́rí ní Amẹ́ríkà yìí èmi ti lọ sí hospital ẹranko hospital ajá hospital ológbò animal clinic ṣẹ́rí animal clinic yìí oh my god òun ìṣèkínlẹ̀ pé mi mọ̀ pé máa sọ̀rọ̀ pẹ̀ ní bá lọ ṣe fídíò ń pa ẹ̀ animal clinic wọ́n tún ní emergency truck wọ́n ní emergency vehicle tiwọn ẹ mọ ọkọ̀ emergency wáò tó máa ń kùn ní pupa yẹn wọ́n ní tiwọn animal clinic ni o tẹ́ bá rí bó ṣe tóbi tó tẹ́ bá rí bíbẹ̀ yẹn ṣe fine tó wọ́n ní emergency section animal ni o ẹran ni o ajá àtológbò báyà ajá yín báyà ó kàn ń pọ̀ àbí inú rún tẹ́ máa sáré pè wọ́n ẹ máa dá nọ́mbà ẹ máa pè wọ́n á gbé mọ́tò wá wọ́n wá gbé ajá nìyẹn o ká tó wá sọ yí pé èèyàn ṣé kò ti yé yín wípé àwọn tí a ń pè ní olórí wa olórí burúkú dédé ni wọ́n ṣé mo kẹ́ tí mo ṣe mọ̀ yí pé olórí burúkú ni àwọn pípù yìí èmi náà mo understand yín o ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti kúrò ní Nàìjíríà rẹ̀ ẹ mọ̀ wípé ìyà burúkú in fact tí ẹ bá mọ irú ìkà tí àwọn olórí wa jẹ́ tẹ́ bá rí wọn yẹ kẹ́ da petrol sí wọn lára kẹ́ sọ iná sí ni. I'm gonna give you an example. Like myself, I used the first 4 decades of my life ní Nàìjíríà. Ṣé nígbà tí mo sì wá Nàìjíríà yẹn àwọn olórí wa ẹlẹ́sìn wa mi kàn fẹ́ mi fẹ́ dárúkọ ni mo rántí mo wà ní kámpù nígbà tí bàbá ń sọ pé ká gbàdúrà fún Nàìjíríà pé ká tiẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Nàìjíríà la wà pé àmọ́ nǹkan tó lọ́ọ́ ṣe fún wa pé Amẹ́ríkà nìyẹn pé Amẹ́ríkà tó jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run ó ti ń gba ìyàwó ọmọ ìjọ Amẹ́ríkà tó jẹ́ pé wọ́n bẹ̀rù Ọlọ́run kìíní ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti dá wa sí orílẹ̀-èdè Nàìjíríà. So all my thoughts that time was
like Nigeria was a godly nation. I was thinking that ìlú yìí ó máa dà ó pé a máa ń sin Ọlọ́run kìnnìkan àṣírọ́ ni àṣàn fi ń tàn wọ́n fi ń dè wá mọ́lẹ̀ ni pé ká má lè ronú wípé ìyà ń jẹ wá. Ṣé ẹríjọ́ tí mo kọ́kọ́ dé Amẹ́ríkà tí mo kọ́ rí bí Amẹ́ríkà ṣe fine tó. When I first landed in Washington tí mo kọ́ wọnú Amẹ́ríkà ní mo pé Amẹ́ríkà àwọn èèyàn tán ní wọn mọ Ọlọ́run tán wọ́n ní wọn ṣe kínní wọ́n ṣe náìsì tó tí mo kọ́ àti gbà nínú tí gbogbo àwọn pásọ Nàìjíríà gbogbo àwọn máàmù gbogbo àwọn political leaders wa àti gbà ní mo ti ní this kind of resentment towards them. Ṣé mo nǹkan tó jẹ́ kó dùn mí ni pé mo kọ́kọ́ wò ó pé bàbá tí wọ́n ń sọ ìránṣẹ́ Ọlọ́run wa tí wọ́n ń sọ tó ń sọ gbogbo yẹn fún wa ó ti ń travel out since 70s since 80s wọ́n dẹ̀ rí bí ìlú òyìnbó ṣe rí wọ́n dẹ̀ rí bí ìlú wa ṣe rí kò dẹ̀ máa bí wọ́n nú pé báwo ni ìlú ṣe lè rí báyìí kán dẹ̀ wò pé kí la lè ṣe tí ìlú tiwa náà lè fi dá. Nígbà tí mo débi tí mo rí ó máa ká mi lára ó máa fẹ́ lè máa sunkún ó lórí burúkú làwọn leaders wa yìí o. Ṣé ìlú òyìnbó tán máa ṣé Amẹ́ríkà tán máa ń wáre wọ́n dẹ̀ wá travel wọ́n á dẹ̀ padà as if there is nothing. Kò tiẹ̀ ká wọn lára pé bó báwo ni ìlú tiwa ṣe lè rí báyìí báwo ni ìlú ṣe rí báyìí tó dẹ̀ jẹ́ wípé a ní ohun àlùmọ́ọ́nì jù wọ́n lọ a ní ohun ẹ̀jẹ̀ tó túnbọ̀ yẹn sọ a ní ohun àlùmọ́ọ́nì we have natural resources jù wọ́n lọ. Not only do we have natural resources we have intellectual resources. Ọlọ́run bùkún fún wa gan ní gbogbo ọ̀nà ó máa ń ká mi lára. Ẹ wá wo àwọn tó ń sọ wípé wọ́n ń sin Ọlọ́run wọ́n ń ṣe kìnnì kan nígbà tí mo tó wá ń gbé pẹ̀lú wọn mo tó wá rí i pé àwọn yẹn gan tiẹ̀ tún wá mọ Ọlọ́run wọ́n mọ̀ jù wá lọ. You know why? Ṣé ẹ rí Ọlọ́run kan lẹ́sìn Nàìjíríà Ọlọ́run ẹ má tanra yín o Ọlọ́run kan tàn yín ni o ẹ má tanra yín o. You know why? Because for you to survive in Nigeria that's where I lived for 40 years. I did business there. For you to live in Nigeria, you have to be diabolic. Okay, you don't want to be diabolic. You have to somehow you must have to compromise. Unless you must have to compromise. That's what that country takes. Ẹ jẹ́ wá sọ àwọn nǹkan tó yà mí lẹ́nu nípa ọ̀rọ̀ Amẹ́ríkà instances méjì ti ṣẹlẹ̀ ní ìlú yìí tó jẹ́ kí ó gba ẹkún lójú mi. Ìjọ́ kan mo ń lọ ní highway mo ń drive lọ so the other side of the highway which are the hold up wà so the other side that was the first time báyà bíi 2 weeks tí mo dá Amẹ́ríkà lọ́rọ̀ yìí o so the other side of the highway there was an accident bike man kan ni ó dàbí kó ṣubú immediately tó ṣubú báyìí tẹ́tí pinna wọn ọmọ tẹ bá rí fire truck mẹ́ta àwọn kan tó máa help àwọn tó bá ṣèṣe yẹn tán ti dé wọ́n ti sáré block one section of the road wọ́n ti sáré dé wọ́n ti sáré gbé wọ́n ti sáré ṣe gbogbo ẹ̀ pápápápápápá ṣe mọ̀ pé wọ́n ṣe àwọn kan ti ń tọ́jú ẹ̀ mọ́tò míì tún ṣe ń bọ̀ wá táwọn náà tún ṣe ń bọ̀ almost like 4 trucks fire truck àwọn ọlọ́pàá gbogbo ẹ̀ lórí èèyàn kan tó ṣubú tẹ bá rí bó ṣe ń gbé bó ṣe ń pàkẹ́ bó ṣe ń ṣe gbogbo ẹ̀ lórí èèyàn kan tó ṣubú tó farapa mo dẹ̀ bú sẹ́kún pé can you imagine this is a country that values people's life. Ẹ jẹ́ tí wọ́n á sọ ìgbà kejì tí mo tún bú sẹ́kún kẹ́ ẹ lè mọ̀ pé àwọn olórí wa yìí wọ́n ní ṣẹ́rí wọ́n kẹ́yìn lówó kọ́lé yẹn fi ń ṣe rere o wọ́n ní ọ̀la gbogbo ọmọ wọn ní jèrè wọn. Ẹ jẹ́ tún sọ̀kan tó tún trip mi ṣẹ́ríjọ́ tí mo kọ́kọ́ mú ọmọ mi lọ sí school ẹ máa gbọ́ sórí yìí o tí mo kọ́ mú lọ sí school tí mo lọ rẹ́gísẹ̀ fún school ọ̀fẹ́ ní school o kẹ́ lè mọ̀ pé tá a bá gba ilẹ̀ wa ṣẹ́rí gbogbo àwọn nǹkan táwa ti kọ́ gbogbo àwọn nǹkan tá a ti rí nílùú yìí a máa replicate ẹ̀ nílẹ̀ wa even better than that. So ìjọ́ tí mo kọ́ mú ọmọ mi lọ sí school tán ṣe rẹ́gísẹ̀ ẹ̀tàn ìjọ́ kejì tí mo lọ mú so ni woman kan bá approach mi ó bá sọ pé àwọn notice pé àná lọmọ ẹ kọ́kọ́ wá sí school mu nìyẹn ó ní sọ pé ibo ló ti wá ní Nàìjíríà ni ó ní okay ó ní that's fine ó ní òun ní county òun ní district jàre ni wọ́n yàn ẹ mọ̀ district náà máa ń pè ní báyà bí school district wa báyà bí district náà ó dà pé district náà máa ń pè ní Nàìjíríà òun ni wọ́n yàn tó jẹ́ pé òun wà nípa àwọn tí ó bá jẹ́ new intake tánṣẹ́ migrate wá pé kò máa
mójútó welfare àwọn ọmọ yẹn. Ó bá ń bi mí, ó ní ọmọ yìí pé ṣé ó ń dá ní yàrá tiẹ̀. Mo ní yà pé yẹ mi ì dá ní yàrá ọ̀bọ̀, mo ṣáà sọ bẹ́ẹ̀ pé yà. Ó ní òkè. Ó ní ṣé ó ní tẹlifíṣàn. Mo ní not yet. Ó ní òkè. Ó ní ṣé ó ní tébù. Mo ní kò ní tébù. Ó ní òkè. Ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun máa fún mi ní fọ́ọ̀mù kan, gbogbo nǹkan tí n bá nídìí tó máa mú ọmọ yẹn wà comfortable. Ẹ máa gbọ́rọ̀ yìí o, ẹ máa gbọ́rọ̀ yìí o. Ó ní gbogbo nǹkan tó máa mú ọmọ yẹn wà comfortable. Ó ní kí n máa kọ sílẹ̀. Ó ní ó ní kí n máa kọ ọgbẹ̀ sílẹ̀ pé pé àwọn máa mọ gbẹ̀dá àwọn máa ṣe sí pé ẹni títí bá ní pé kí n mọ̀. Ó ní àwa náà ń kọ́ pé ṣáṣáwà òkè. Ó ní àwa òkè. Ó ní ta bá nídìí anything pé kí n lọ síbì kan mission alinti náà ń pè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ church ni o. Àwọn yẹn máa ń fúnyàn ní nǹkan tẹ́ bá ṣe dé báyẹ̀ nídìí ẹ nídìí furniture ní sitting room yín, ẹ nídìí bẹ́ẹ̀dì, ẹ nídìí electronics, ẹ máa lọ bẹ̀ even aṣọ pé mo lè lọ bẹ̀ nǹkan kan bẹ́yẹn. To cut the long story short, nígbà tí ó fi máa di the following week wọ́n ń wọ uniform ní America most of the school, so aṣọ àwọn ọmọ school aṣọ tẹ́ bá nílẹ̀ kan máa wọ lọ, so wọ́n ti kó aṣọ like uniform kind of wọ́n ti kó fún just like 4 pieces oríṣiríṣi, top 4, ṣòkòtò 4 wọ́n kó fún, wọ́n ti dì fún ọmọ mi, wọ́n tún wá di oúnjẹ fún èmi ni àwọn noodles, some other condiments and some things, some cereals wọ́n kó fún. Níjọ́ Friday mo ṣe fẹ́ lọ bá wọn ti dì sínú plastic bag wọ́n gbé fún mi, wọ́n gbé fún ní òkè. So ó kàn wá yà mí lẹ́nu ni pé every Friday tọ́mọ yẹn bá ti ń gbọ̀nlé tàbá ti lọ gbé wọ́n á ti di oúnjẹ fún wọ́n máa ń di oúnjẹ every Friday. So later ṣá nígbà tí mo ṣáà bẹ̀rẹ̀ iṣẹ́ tèmi náà ti ń wá òkè, so I went to school. Mo ní please, because gbogbo oúnjẹ tán kó fún yẹn kò ń ṣe gbogbo ẹ̀ làwa mọ̀ jẹ, lẹ́yìn àwọn cereals kọ̀ọ̀kan àti noodles, gbogbo àwọn oúnjẹ agolo nǹkan kan tán kó fún àmọ́ jẹ, so gbogbo ẹ̀ kan pọ̀ nù lé ní àwa fẹ́ trash ẹ̀ ní we couldn't eat it, àmọ́ irú àwọn oúnjẹ yẹn jẹ. Mo á ní pé kán jọ pé ká má gbé oúnjẹ yẹn fún ọmọ yẹn mọ́ pé because I'm working now pé I'm okay pé kíni ó ní kò sí báwọn ṣe fẹ́ ṣe o pé because òun ti register already pé báwọn dẹ̀ ṣe máa gbé fún un till the end of time yẹn pé káwọn tó lè change ẹ̀ pé ó di pé àgbà kan bá parí session. I was shocked. ṣọ́wọ́n náà fi ń gbóúnjẹ ni wọ́n stop ẹ o every Friday wọ́n ṣe máa ń di oúnjẹ fọ́mọ yẹn nìyẹn every Friday bá dẹ̀ ṣe ń dì fún làwọn náà ń dànù bá ṣe ń dì fún làwọn náà ń dànù. Ẹ wá. Níbi tí bàbá yìí sọ̀rọ̀ dé yẹn, ìbéèrè mi ni wípé ìwọ tí o ṣì ń sọ́pọ́tì wọn Nàìjíríà, tí o ti jẹ́ edidi baálé baánà ilé, jọ ṣé oúnjẹ tí o lè jẹ ní ẹ̀mẹ́ta ṣé ń wà nù ilé ẹ̀? Wèrè ẹ tó ń sátẹ̀lé olóṣèlú kiri, ṣé oúnjẹ tí o lè jẹ ní ẹ̀mẹ́ta tá tó ẹ jẹ dáadáa àtiwọ́ àtọmọ àtìyàwó ṣé ó wà nù ilé ẹ̀ ìwọ tó ń sọ́pọ́tì wọn Nàìjíríà? Àwọn wèrè fámìlì kan fi yín kúndùn. Àwọn bàbá Ojúyọbọ ó ti ṣe iṣẹ́ tó yẹ pé ẹ ti sìn òun, ẹ ti sìn ó tún ń ṣe iṣẹ́ tó yẹ pé tóun bá jáde ilé ayé tán àwọn ọmọ tó bí àwọn ilẹ̀ tó máa sìn ẹ̀ẹ́dẹ̀ jára yín, àbí wèrè ń gbogbo wa ní. Ẹ wá wo Nàìjíríà torí Ọlọ́run, ẹ wo ìlú tá a pè nílùú wa, ọmọ níbí ọmọ lamẹ́ríkà bíi ẹ máa bẹ̀ wọ́n nìkan jẹran, ẹ máa bẹ̀ wọ́n nìkan jẹ chicken. Ṣẹ́rí tí n bá fi ọwọ́ mi ràn yín, ọwọ́ mi kan wà sìn nígbà tí mo ń gbọ́dọ̀ àǹtí mi, ọwọ́ mi kan wà tán ti ya mí ní bíléèdì. Kí ló ṣẹlẹ̀? Mo jí búrẹ́dì jẹ ni. Mo sì rántí kéèsì yẹn dáadáa. So ìgbà yẹn mo ń gbọ́dọ̀ àǹtí mi, mo sì wà ní kékeré. I was like 11 years or thereabout, maybe 10 like 11 years or 10 years. Ni mo ṣáà lọ jẹ búrẹ́dì yẹn jẹ ṣáàbí kọ́síkọ́sì mi wọ́n ra búrẹ́dì búrẹ́dì yẹn wá já kékeré fún wa, búrẹ́dì yẹn má dùn, wọ́n wá fi yòókù sórí tébù. Kọ́sì mi kékeré bá sọ pé ká lọ bù díẹ̀ sí bá bù, so èmi já tẹ̀mí sẹ́nu mo wá fún un ní díẹ̀, so eléyìí tí mo wá fún wa kéré, ó ṣe lọ rìpọ́ọ̀tì mi nìyẹn pé mi ti lọ jí búrẹ́dì jẹ. Táǹtì mi mú mi báyìí wọ́n ní olè ní wọ́n mọ̀ ẹ̀ àti kékeré ló ti fẹ́ máa jalè, wọ́n fa búrẹ́dì sí mi lọ́wọ́ ni àpẹ́ wà lọ́wọ́ mi dèmi eléyìí torí búrẹ́dì. Ṣé rí gbogbo láwọn òbí wa ṣe máa ń kan ráńgbà kékeré tá a sọ pé wọ́n náìsì ni wọ́n kọ́ mọ́ ni ká máa nà wá nípa
ọ̀pọ̀lọpọ̀ nínú yẹn kò ń ṣe wípé torí pé wọn some of them they were doing it because they were angry some of them were doing it because their frustration they wan project on us. I am telling you tẹ́ bá lọ mọ́ bí ọmọ máa lọ sí ilé ìwé ó máa lọ sí elementary school just like primary school ọ̀fẹ́ ni ojoojúmọ́ náà dẹ̀ máa fáwọn ọmọ yín nìkan tọ́mọ yín bá ti ń kàwé wọ́n lè sọ pé àwọn ohun ìspẹ́lì kìíní kan ohun ìkíní kan wọ́n lọ sí competition kan ìjọ mi wọ́n á gbé báàkì fún ìjọ mi wọ́n á gbé gìtá fún ìjọ mi wọ́n á gbé almost so many things tó bá tún wá di táìmù December tàbí ọdún bọ̀ especially táìmù December wọ́n máa fún wọn ní fọ́ọ̀mù wọ́n máa sọ pé òkè o kí wọ́n fíìlì gbogbo nǹkan tó ń fẹ́ irú tó ẹ̀kan bá fẹ́ wọ́n á tún fún wọn irú society táwọn náà ká fẹ́ dá sílẹ̀ nìyẹn tó ọmọ bá dẹ̀ lọ sí high school like secondary school ṣe rí o lè lọ sí high school lórí ò bá gbéwèé high school tó ọmọ yẹn bá lọ yẹn tó bá fi jáde ó ti ṣe rere láyé ilé tẹ́gbẹ́ rà á rà mọ́tò á rà irú ìlú táwọn náà fẹ́ kọ́ nìyẹn ẹ má jẹ́ ká kọ̀ntínú ládé ṣé àwọn olóṣèlú babaláwèrè ni wọ́n I was telling you about Tinubu ó ti lọ ẹnìkan sọ fún mi lẹ́nìí ó wà ní space pẹ̀lú some of these dudes on the internet tó máa ń sọ pé àwọn ṣe Yorùbá conservatives and things like that ọ̀rọ̀ tó ń sọ ó lóun ti ń fura náà pé kankan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ẹ̀rù ń gbà wọ́n bọ̀ ó dàbí pé wọn ò mọ ibi tá a fẹ́ gbà yọ because ẹnìyẹn láti bá a sọ fún mi pé bọ̀bọ̀ kan tó ń pè ní Kúrúnmí àbí kí náà pè ló ṣàn sọ pé ká má jẹ́ ká gba Yorùbá nation ká má jẹ́ ká declare pé kákan máa conserve àwọn nǹkan wá nínú Nàìjíríà kìnnìkan so èmi mo tún sì ń bi wọn ẹni tó bá mọ̀ kankan nu wọn olóòfẹ́ kí Igbo ò láìkí Igbo torí ó dà pé Igbo ní problem nítorí pé Peter Obi tó ń challenge wọn kankan Igbo yìí ni ó ń ká wọn lára olóòfẹ́ Igbo ṣùgbọ́n ó fẹ́ wọ Nàìjíríà ṣé kò ń ṣe pé àṣàsí nìyẹn ṣá ṣé òun ṣe pé àṣàsí nìyẹn nígbà tẹ́mi wà Nàìjíríà àdúgbò ibi tí mo ń gbé Amúwò ni ṣé rí gbogbo ibi tí mo ń gbé yẹn tán bá ka ilé bá bí ilé 50 ló wà ń bẹ̀ àwa Yorùbá ní eré àwa ni o ní ẹ́stéètì mi bí ilé 50 mo kàn fi ṣe example ni o ilé táwa Yorùbá ń gbé bí àṣàdé bí ilé bíi mẹ́ta because Yorùbá wo ló fẹ́ lọ rẹ́ǹtì I'm talking about 14-15 years ago 13 years ago Yorùbá wo ló fẹ́ lọ rẹ́ǹtì ilé 3-bedroom flat ní 600,000 650,000 àṣàdẹ́nu ẹ wá wòye tán rẹ́ǹtì ilé ń bẹ̀ sí Ìgbò ló ní gbogbo ẹ̀ èmi tí mo jẹ́ Yorùbá mo níyàwó mo bímọ bẹ́ẹ̀ bí méjì àbí mélòó kan Ìgbò máa fẹ́ ìyàwó kan báyà ọmọ bíi 5 ló bí á wá kó èèyàn bíi 15 Chidera Chukwuma Chidinma Chikodin á kó gbogbo wọn sínú ilé a máa bá lọ ṣọ́ọ̀bù máa ṣe ogbẹ̀ so ti yé yín gbogbo wọn á pọ̀ nulẹ̀ how do you compete with those kind of people tó jẹ́ pé létí wọ́n ti ń rora láti san 400,000 fún àwọn máa gbé 1.4 million wọ́n lè sanwó ọdún mẹ́wàá sílẹ̀ Ìgbò ń lé wa kó láàrin ìlú gbogbo Mùṣín ni mo tún gbọ́n sí ìtàn sọ pé Ìgbò gan tó ti fẹ́ gbálé ibẹ̀ tán gbogbo Máfolúkù Ìgbò everywhere Fúlàní ń lé wa nínú igbó àti nínú fíléèjì wa Ìgbò ń lé wa láàrin ìlú ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ mọ̀pá ti wọnú wàhálà ẹjọ́ ẹ dìde mo fọlọ́n bẹ̀ yín ṣe rí mo tún gbọ́ voice note ti màmá mi kan right of me màmá mi kan náà tó sọ pé ẹ má jẹ́ ká condemn ara wa ẹ bá ẹ ṣàjẹ́ ká máa ṣe kínní ká condemn ara yín o ṣe rí ẹ jẹ́ kí n sọ fún yín bóyá wọn sọ fún yín wọn fẹ́ sọ dáadáa ní ojú ogun là ń lọ o ṣó ti yé yín ojú ogun là ń lọ ṣe rí kò nídìí kẹ́ gbé alábọ̀dé àsìkò ibi tá a wà yìí jẹ́ ká sì máa bá wọn kí ní àbẹ́nì kankan sọ̀rọ̀ kò nídìí kẹ́ ẹ lọ sójú ogun pẹ̀lú alábọ̀dé tó bá jẹ́ pé ẹ̀yin 10 tó bá jẹ́ pé àwa 100 kí n má sọ pé ẹ̀yin torí I'm part of us tó bá jẹ́ pé àwa 100 la dúró déédéé a máa gba ilẹ̀ wa ju ká pé 1000 káwọn kálábọ̀dé kan tó bá wà láàrin wa ó lè. mú kí gbogbo ẹ̀ olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí ṣe rí ibi tí bàbá yìí dé níbi tí wọ́n ti sọ̀rọ̀ tí mo pọ́ọ̀sì yẹn mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sí a nílò pé ká pọ̀ lóòótọ́ a nílò èrò díẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ pọ̀ ẹ̀pọ̀ ìyà bíi tìgbà kan mo rántí lọ́jọ́ náà lọ́hùn a dá gúrùpù kan kalẹ̀ mi ò ní dá orúkọ gúrùpù
àwọn bàbá yẹn wọ́n kó wa lọ àwọn ibì kan a lọ ṣe ìbúra àní tẹ̀lé olóṣèlú wọ́n ní ká búra pé àní dalẹ̀ àbúra àná ọjọ́ tí mò ń sọ yìí déédéé aago kan òru ni Ifá ní ká ṣe ìbúra yẹn a ṣe ìbúra yẹn tán ó wá dùn mí wípé lọ́jọ́ náà lọ́hùn nígbà tí ìbò tí wọ́n múra ìbò lè sèmọ bàbá tí mò ń sọ yìí tí n bá parọ́ mọ́ wọn kọ́ wọn òun nílẹ̀ kàn ṣe mí báṣabàṣá ṣùgbọ́n tó bá ti jẹ́ pé òótọ́ ni mò ń sọ kọ́lọ́run ọba mi tó nílẹ̀ Yorùbá tó dá wa sórí ilẹ̀ Yorùbá yìí kó dá ẹ̀mí mi sí kí n jèrè àwọn ọmọ tí mo bí wọ́n jọ lọ́hùn aago kan òru la bẹ̀rẹ̀ búra yẹn nígbà tó yá ọmọ bàbá yìí sá wá a lè jẹ́ kí Ìgbò gba ilẹ̀ wa lẹ́kọ̀ọ́ léèyàn tó ń ja ìjàngbara ẹ jẹ́ ká sì gbàgbé kinní sí o àkọ́kọ́ máa defend ilẹ̀ wa o kí Ìgbò má gba ilẹ̀ wa o kinní kan ó ṣeé ṣe ká rí lára àwọn tó máa wà lórí program pẹ̀lú wa lẹ́nu tó máa mọ̀ sí ọ̀rọ̀ tí mo sọ yẹn tó máa wà ní platform yẹn nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn ìjàngbara là ń jà báwo ló ṣe kan ọ̀rọ̀ yìí pé kí Gbádébọ̀ má gba Èkó mọ́ wa lọ́wọ́ Gbádébọ̀ ọmọ Ìgbò ni o kinní kan ni o ká má jẹ́ kó wìn ní Sanwó-Olú ibẹ̀ ni mo ti sọ̀rọ̀ bàbá ṣebí ẹ̀yin náà lẹ ní kí ló jẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí ni wípé ibi tí màá yẹn sọ̀rọ̀ dé màá yẹn ní pọ́ǹtì o Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ẹ̀yin olórí wa ẹ take note ẹ̀rìn mo ń try láti rìkọ́dù ẹ̀rìn ẹ jẹ́ ká take note ẹ̀rìn yẹn. nígbà yẹn wọ́n ní Gbádébọ̀ gbọ́dọ̀ gba Èkó mọ́ wa lọ́wọ́ ọmọ Ìgbò ní o kíní kan mọ́ ṣebí ẹ̀ ń fara yín lẹ́kọ́ wa lọ búra tamulẹ̀ tẹni àgbọ̀dọ̀ tọ̀lú olóṣèlú mọ́ kí ló wá dé tó wá dé pé ẹnu yín náà látúntò padà wá gbọ́ sí wípé ká tún jáde síta o ká tún yáyá ká tún yáyà wọn gbọ́dọ̀ gbẹ̀kú mọ́ wa lọ́wọ́ o ibẹ̀ ni mo ti sọ̀rọ̀ yìí kí ni mo sọ̀rọ̀ yìí tán fún orí àgbàlagbà fi ní ó bàjẹ́ kíní kan gbígbà ṣe ìwọ ọmọ tẹ̀tẹ̀ máa ń ṣe bí kò mọ̀rọ̀ sọ mo ní bàbá kì í ṣe ọ̀rọ̀ mọ̀rọ̀ sọ kọ́ leléyìí ṣe bí mo béèrè lọ́wọ́ yín ni ẹ lẹ kó wa lọ lẹ́ni a gbọ́dọ̀ ṣèbúra wípé àní tẹ̀lé olóṣèlú mọ́ kí ló wá dé tó wá jẹ́ pé ẹnu yín láti kọ́kọ́ wá gbọ́ pé ká tún lọ máa dìbò fún ọmọ Yorùbá ẹ má jẹ́ ká gba alábọ̀dé bọ́ra this time around tí irú wọn bá wà lé inú ìfẹ́ ló dùn ẹja àgbà wọn yọ àwọn tá a bá mọ̀ lára wọn ẹni tá a bá mọ̀ tó bá rinú ìrìn ó ṣeé ṣe ká ti rí lára wọn tá ti ronú pìwàdà o ṣùgbọ́n ẹja àgbà wọn yọ anyway ó lè má jẹ́ inú ìfẹ́ ló dùn lẹ́ ti gbá wọn yọ ṣùgbọ́n ibi tí síkírìtì bá wà bóyá a ti ń ṣe ìpàdé mo rí ìpàdé kan tó ń lọ lánàá tí ìyá kan déédéé jáwọ́ bẹ̀ níwà àṣẹ àwọn ará ibi ni mi ní dárúkọ kọ́ tó get ó ti ń jábọ́ lọ ó ti ń sọ̀rọ̀ lọ kọ́ tó get pé ìyá wèrè ti bí ni bàbá sáré block ẹ̀ so ẹja kíyèsára kò ń ṣe àwọn tó tẹ̀lé Dúpẹ́ Onítìrí nìkan kọ́ ló da ìrìn àjò irú ẹja sòótọ́ bí mo sòótọ́ màá kú bí mi dẹ̀ sòótọ́ ikú náà ni ṣùgbọ́n kí yá sòótọ́ kọjọ́ ọ̀la àwọn ọmọ mi kó rẹwà ṣé kò sàn ju wípé kí wá pa irọ́ kó wá di ọjọ́ ọ̀la kán ọmọ wa máa ráre kiri. ìyá mi á ní tó bá jẹ́ pé kò
kudos to ìyá mi. Ìyá gidi ni ìyá yẹn, Ọlọ́run jẹ́ kó sì jẹun ọmọ kó tó jáde láyé. Ìyá mi á ní gbogbo àwọn ọmọ tí ìyá mi bí kò sí kan méjì tí ìyá mi máa sọ. A ní gbogbo ibi tẹ́ bá ti dé, a ní ẹ máa ṣòótọ́ o, òótọ́ ló ń gbéyàn lékè o, ẹ máa ṣòótọ́ o. A ní òun báyìí, a ní bó o lówó títí tóun á fi jáde láyé, a ní tóun bá ṣáà ti ń ṣòótọ́, ó lóun mọ̀ pé òótọ́ yẹn á gbé àwọn ọmọ tóun bí, táwọn ọmọ wọn á dẹ̀ ṣe rere. Ìyá mi máa tako pé kéèyàn máa nù òótọ́, ẹ̀lẹ́ kó wa lọ ká lọ ṣèbúra, ẹ̀lẹ́ tó pa. Lọ́jọ́ náà lọ́hùn, ọ̀gá mi Mr. Ọláyẹmí Kóìkí, wọ́n á máa gbọ́ mi báyìí, wọ́n mọ̀ sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Kódà ọ̀gá mi left platform tí mo sọ yìí, mi gan mo left ibẹ̀. Mo rò pé kí ni gbogbo rádaràda. So ẹja kíyèsára. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Ohun tí bàbá yìí sọ yìí, òun tọ́ ọ̀rọ̀ wà ń bẹ̀. Ẹja kíyèsára. Àwọn alábọ̀dé wà ń bí. Àwọn tó ní wọ́n endorse èèyàn kiri 2027 mi tuntun ń bọ̀. Èrè wọn á tún fẹ́ sọ pé wọ́n tún endorse bàbá wọn. Èrè ń gbogbo wọn o. Èrè ń gbogbo wọn o. Bí mo ṣe ń sọ, ṣèbáwa là ń ta ogún ìní wa fún Ìgbò. Ìgbò kọ́ ló fẹ́ gbalẹ̀ wa. Àwa là ń ta ilẹ̀ wa fún Ìgbò. Gbogbo ilé tó jẹ́ ilé tó wà lẹ́rìn ìgboro, gbogbo ẹ̀ lọ́n ti tà fún Ìgbò tán. Àtúnṣe ẹ̀yọ̀ kan tó dẹ̀ wà fún ni pé ká gbalẹ̀ wa. Tá bá gbalẹ̀ wa, Ìgbò tó ti ra lé yín, tó ti tukọ́, ẹ ò fi á wà fún un. Tí ò bá wá lè gbé pẹ̀lú wa nígbà yẹn, á gbéra, á tàlé ẹ̀, á gbéra, á máa lọ. Lọ́dọ̀ tiwọn, àwa ò lè dọ́dọ̀ tiwọn, kárí lẹ́ra, wọ́n á list ẹ̀ fún wa ni. Kí ló wá dé táwa gbé ogún ìní wa tí a gbé tà? Mo sì sọ lórí ètò lánàá. Second house bàbá mi, èmi ni last born. Wọ́n fi ń yé mi wípé èmi ni wọ́n yọ̀ǹda ibẹ̀ yẹn fún. Kódà ilẹ̀ plot ṣì wà lẹ́yìn ẹ̀. Wọ́n ní àtìlẹ̀ wọ́n ní èmi ni wọ́n yọ̀ǹda ẹ̀ fún ní family. Èmi dẹ̀ ń jẹ́ kó yé wọn, kò sí nǹkan tí mo fẹ́ fi property bàbá ṣe. 2004 ni bàbá tèmi ti kú. Ṣùgbọ́n wọn ò bí ẹnikẹ́ni dá nínú family wa ó jáde síta lójú ayé ẹ̀mí mi kó sọ pé òun fẹ́ tà. Wọn ò bí ẹni ń dá. Bí mo ṣe sọ pé mi ì ní interest sí property tó, ẹnìkan wà lè gbé ilé bàbá mi tà fún ọmọ Ìgbò. Kódà ọmọ onílẹ̀ gan ò lè ra ilé bàbá tèmi o. Kò possible nítorí pé mi ò rọra mi pín. Ẹ̀yin tẹ́ bá nẹ́bí tó ń talé yín fún Ìgbò, tó ń talé ilé wọn fún Ìgbò, ẹ já wọn ní, ẹ kì wọ́n lọ. Ohun tí wọ́n ṣe á lẹ́yìn. Débọ̀ tí gbogbo yín pariwo pé Ìgbò ni òun kọ́ ni ìṣòro wa, àwa fúnra ara wa ni ìṣòro ara wa. Kí là ń tọgún ìní wa fún? Bàbá tó ṣiṣẹ́ tó fi kọ́lé, ṣe jẹ́ káwa náà ká lọ hustle ká ṣiṣẹ́. Ilé bá ń wà kọ́, káwa náà ká kọ́. Kọ́mọ tiwa náà kó lè máa sọ pé ilé bàbá mi ni. Èmi bí mo ṣe wà ń sìn, èmi ò gbàdúrà pé kí n máa sọ pé kọ́mọ mi jogún mi. Èmi gbàdúrà ní pé kọ́mọ mi lówó mówó. Ṣe bẹ́ẹ̀ kó ṣẹ̀ wá máa wojú ogún kan kiri rẹ̀, kí ló ń jogún? Ṣùgbọ́n ohun tó bá jẹ́ ti bàbá tiwọn, kọ́mọ lè máa wò, kọ́mọ lè máa tọ́ka sí pé ilé bàbá wọn lélẹ̀, àwọn fẹ́ renovate ẹ̀, àwọn fẹ́ túnṣe. Ṣe pé kí wọ́n máa sọ pé wọ́n fẹ́ jogún ibi tí wọ́n á fi sọ pé wọ́n fẹ́ tà fún ọmọ Ìgbò. Ẹja wà careful, ẹja máa bẹ́tò lọ. Ẹ ṣe gan. Ó lè báyé gbogbo wa gan jẹ́. So we don't need multitude, we need strong men, we need strong people, we need strong women that's gonna get the job done. Ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀ yín. Ọjọ́ ọ̀la wa dára tá a bá lè gba ilẹ̀ wa. Ọjọ́ ọ̀la wa dára, àwọn pípọ̀ ìfìyà jẹ wá ni. Tẹ bá dẹ̀ rí Ọlọ́run o, tẹ bá dẹ̀ rí bó ṣe ń fìyà jẹ ọmọ kékeré lórílẹ̀‐èdè yẹn,
ẹ nílùú yẹn má jẹ́ ń pè lórílẹ̀-èdè kò ń ṣe orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni wọ́n fìyà jẹ àwọn àgbàlagbà àwọn arúgbó wa ẹ ti rí àwọn arúgbó sí bí ìṣá àwọn arúgbó máa ń fà bí gan àwọn ọmọ ìyàwó nàìjíríà tẹ máa rí mi ìta ló ń lọ fẹ́ ya 60 years ó lọ fẹ́ ya àwọn colleagues mi kan tó jẹ́ pé tẹ bá rí wọn pínpín báyìí ni 65 ó fà ìbàjẹ́ ó ní ti tẹ bá súnmọ́ gan lásán ẹ bá rárá mà tó máa jáde lára ẹ̀ ṣùgbọ́n despite the fact pé àwa ní good health ní nàìjíríà ẹ ní ìlú ilẹ̀ yorùbá a ní nǹkan tó wà natural ká lè jẹ tẹ bá rí ọmọ ìyá 65 years tẹ bá rí èèyàn obìnrin 65 years yorùbá 65 years àti dàbí arúgbó lọ́wọ́ ìyá mo rántí mo wà ní gúrùpù school mi tàjọ jáde school secondary school tẹ bá rí nígbà tí n bá wo picture àwọn tàjọ jáde tẹ bá rí gbogbo wọn ti nírun funfun lórí tán ìyá láǹpẹ àmàkàn wojú ẹlòmíì ṣá ṣé mo bá wọn wí ni nígbà tèmi gan nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ I was doing so well lójú tèmi àmọ́ wà ókè gan náà I was a big boy ṣùgbọ́n nígbà tí mo compare picture mi ìgbà yẹn tí mo compare sí sí mo rí pé èmi gan wò pé ṣé mi lélẹ̀ ṣá ìyá láǹpẹ ṣé mo rí pé kéèyàn má balẹ̀ kéèyàn wà frustrated gẹ̀mọ́ pé yà mí ṣá ṣe rí i màá tún wá ṣe àwọn voice note kan nípa àwọn businesses tá a máa ṣe tá a bá gba orílẹ̀-èdè wa àtàwọn iṣẹ́ tá a máa ṣe àti bí ìlú wa ṣe máa dára àti ohun rere ohun ribiribi ohun mèremère tá a máa ṣe ẹ jọ̀wọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín o ẹ má tẹ̀lé àwọn ṣẹ́rí Tinubu ti jáde with all force nǹkan tó kàn fún ní problem báyìí ni pé kò mọ wọn ní ẹ lámì tó ń gbé information fún wọn mọ́. The road is closed, so they are confused. They don't know how to attack us or where to come in. And that's the surprise we're talking about. So I just want to encourage all of you. We're on the right path. Let me tell you, you may not be able to understand, what goodness is because so many people of you have never enjoyed life. You have never known, what good life means. You have suffered all your life. I understand. I was there. I was like you. I understand what you're going through. You never knew. Ó dàbí àwọn tó ń tàn yín ni pé ọ̀run dá gan ni ẹlòmíà fẹ́ àwa endure ìyá gan pé òun lọ sí ọ̀run kan ọ̀run dá gan. Let me tell you. Ẹ tẹ́ ẹ bá notice yìí pé most of the people ń gbà mí tán bá travel kó Nàìjíríà tán bá dé ìlú òyìnbó ẹ máa ní pé àwọn ọmọlọ́mọ wọn sọlọ́mọ bẹ́ẹ̀ ṣe wá Nàìjíríà ojú ti là ní because a rí gan báyìí pé Ọlọ́run tó dá wa kò fẹ́ wa fún ìyà. Ilé ayé jẹ ayé ẹ torí pásítọ̀ tó ń wàásù fún ẹ àfáà tó ń wàásù fún ẹ ó ń fly private jet ó ń fly private ayé dùn gan and this life is very very simple gbogbo nǹkan tá à ń sọ yóò le mo rántí ìjọ kan tí bàbá sọ fún wa pé òun ní ọ̀rẹ́ kan is a rich man pé ìgbà tí òun lọ bẹ̀ wọ́n ṣàn bí àwọn kí làwọn fẹ́ jẹ ṣé goat meat níṣẹ́ kínní kan ni pé in fact pé ẹran tán ní sínú freezer wọn for a year ó tó wọn jẹ gan for a year mo ṣàrògbà pé báwo lè ṣe máa ní ẹran tó máa tó jẹ for a year pé that person must be a very rich man mo ṣàwò ni àṣé òsì kankan bí àṣírọ ni èmi gan tí mi lówó gan tí mi ń ṣe kínní gan ẹran tí máa jẹ láti ẹran tí a ti rà láti ṣé November last year ni àti ìjẹtán because it is easy here it is very 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 easy here a máa lọ sí farms ló máa ń pè a máa lọ sí farms a máa lọ rẹran ògúnfe báyà ògúnfe báyà $400 ẹ̀rà méjì ẹ̀rà èmi àtẹnìkan àlejò pín odidi màálù àbáwá mẹ́ta máa pín màálù ẹ̀rà chicken bíi 100 ẹ̀rà gbogbo ẹ̀kan tó gbogbo ẹ̀ sínú freezer ẹ̀ ti máa portion ẹ̀ sínú ziploc ẹ̀kan fi sínú freezer ẹ̀ máa mú almost like every week la máa ń sóúnjẹ ẹ̀ máa mú chicken ẹ̀ máa mú beef ẹ̀ máa mú ògúnfe ẹ̀ máa mú lè jẹ tán because you take like 88 portions per month. Báyà délé pín sí 100 or 200 portion ibo lẹ ti fẹ́ jẹ tán iná wà gbogbo ẹ̀ wà ara nǹkan tá a fẹ́ nílùú wa nìyẹn ẹjọ́ mo fọlọ́ọ̀bẹ̀ yẹn dìde o ẹ má gbọ́ nǹkan tí àwọn olóṣèlú bá ń sọ bá ńlá wèrè níwọ̀n olórí burúkú níwọ̀n o àwọn ìyàwó wọn àtọmọ wọn wà bí o àwọn nìkan náà wà Nàìjíríà o tó bá dẹ̀ ṣẹlẹ̀ báyìí ọmọ wọn máa kánlẹ̀ ni á dára fún wa o thank you so much as we look forward for the official declaration of our sovereign nation by our Professor Banji Akintoye ojú wa rere o ẹ ṣé.
Ẹ káàárọ̀ nínú ìfẹ́ lódùn o. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà nulẹ̀ o. Mo kí bàbá wa. Abẹ́rẹ́ mú tojú tí mú tó bìtì ṣe gbọ̀gbọ̀ lọ́dún fagbede méjì ṣe bọ̀rọ̀bọ̀rọ̀. Bí ẹ ṣe di agbede méjì ṣe bọ̀rọ̀bọ̀rọ̀. Àárí àwòrán yín mọ́ o. Má dà kíní lóhùn ló ń ṣèṣekúṣe. Àti rí yín báyìí. Ẹni tí mo dé Alábàngádà. Alábàngádà. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ ni o, mo kí gbogbo lé o, mo dẹ̀ kí yín kó àpérò látàárọ̀. Nǹkan àdáwọlé wa yìí, àní pòfo ń bẹ̀ o. Àṣẹ ìdìbò rẹ̀. Ire la máa rí. Gbogbo ibi tí wọ́n ní gbogbo ibi télégbèdè bá fọwọ́ bà dídún ló ń dún. Igi tá a máa fọwọ́ bà léwu lóríṣiríṣi ni gbogbo ẹ̀ ló máa dún. Àṣẹ, àṣẹ. Ó dẹ̀ máa dún sí owó, máa dún sí iyì, ó máa dún sí ayọ̀ ni. Àṣẹ o. Mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kà mí yẹ láti wá sọ̀rọ̀ díẹ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí láti lè jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tó òyìnbó máa ń pè ní gravity. Fún ẹ̀yin tí ẹ bá dá ohun yẹn mọ̀, bàbá wa Mr. Akínọlá George, àwọn ni wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ní mítì tí wọ́n ṣe pẹ̀lú YSDN lánàá. So níbẹ̀ láti rìkọ́dù ohun bàbá, tó pé bàbá tún sọ̀rọ̀ akin bí bàbá ṣe máa ń sọ. Ẹ máa bá wa ká lọ. Ẹ má jẹ́ kó sún wa o, bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kó rẹ̀ wá. Odò àgbé wa o, kò ní gbé ọ̀dàlẹ̀. Bí ọ̀rọ̀ yẹn ṣe wúwo sí ni tó máa jẹ́ pé ó máa jẹ́ kẹ́ ẹ lè mọ nǹkan tá à ń fojú kó, nǹkan tá à ń fi ojú kò ní ilé ń bí báyìí. Nàìjíríà lè ní wà o, nílẹ̀ Yorùbá ń bí. Màá bá yín sọ̀rọ̀ ìwúrí díẹ̀ ìṣẹ́jú kan àbí méjì. Màá bá yín sọ̀rọ̀ lórí nǹkan tí à ń dojúkọ. Màá dẹ̀ tún bá yín sọ̀rọ̀ ibi tí ilẹ̀ Yorùbá yẹ kó wà, ibi tá a jẹ́ pé àfojúsí gbà lọ. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìwúrí. Táwọn èèyàn bá ń sọ̀rọ̀ tó máa ń sọ pé àwọn Hausa ní gbà yẹn, àwọn Mọ́là ní gbà yẹn, Yorùbá ti lè ṣojójù, Yorùbá ti lè wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀yà ara wọn lẹ́yìn, èpè àwọlẹ̀ ló ja Yorùbá nǹkan ọ̀kan. Those are defeatist statements. Ẹni tí ò ní nǹkan ṣe ló máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Tẹ́ bá gbéra yín lárugẹ, àwọn tó kù àbá yín gbé lárugẹ, wọ́n á gbé yín lárugẹ. Tẹ́ bá sọ pé tiyín ló ọ̀rọ̀ tiyín ló wúwo jù, àwọn iná àgbà pé ọ̀rọ̀ tiyín ló wúwo jù. Ẹ ní lọ síbì kan kẹ́ máa gbé ọ̀rọ̀ ẹlòmíì ga, kẹ́ máa rẹ tiyín lẹ́kẹ̀dẹ̀ rò pé ẹ lè gbókè bẹ́ẹ̀ yẹn. Tó máa rọ̀ wá máa bẹ̀ wá, ká bá ti ń sọ̀rọ̀, ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà, ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ pẹ̀lú ká gbé ọ̀rọ̀ Yorùbá ga, kó jẹ́ pé gbogbo nǹkan tá a bá ń sọ a fi ń ṣe ìwúrí fúnra wa ni. Ẹ ṣe mọ̀ pé ìlú kankan wọn ò ṣẹ́gun ilẹ̀ Yorùbá rí nínú ogun. Ogun tílẹ̀ Yorùbá dẹ̀ jà, wọ́n lọ síbi, torí mo bẹ̀rẹ̀ sí káwọn gbà kan, ogun gbanámú, ogun jálómi, ogun múgbámúgbá, gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Eré ta bára wa jà, eré ta bọ́ta jà. Oríṣiríṣi bẹ́ẹ̀, Yorùbá ò kì í sá fógun. Ṣùgbọ́n Yorùbá máa ń ro ọ̀rọ̀, wọ́n máa ń ro ọ̀rọ̀ ní àròjinlẹ̀, wọ́n tó gbéra ni. Eléyìí tá à ń ṣe yìí sì yìí, ọdún mélòó láti fi ń pín iṣẹ́ ìpínlẹ̀ iṣẹ́ nǹkan tá à ń ṣe. Ó ti pẹ́ díẹ̀, kì í ṣe pé bóyá àmọ́ nǹkan tó yẹ ká ṣe. Ṣùgbọ́n wọ́n ní ẹjọ́ la máa ń rò ká tó
sí jàre. Ẹ jẹ́ ká kọ́kọ́ rò ó dáadáa la ṣe ń rò ó látijọ́ yìí. A lè ti rí i pé kò sọ́nà míì tá a fi lè jáde kúrò lóògbé tá a wà yìí láì jẹ́ pé agbégbèsè mi. Bọ́rọ̀ ṣe ń lọ yìí, ìgbésẹ̀ tá a fẹ́ gbé ìgbésẹ̀ tó máa yọ wá kúrò nígbèkùn ni ní àyọtán once and for all time. Ìgbésẹ̀ pátápátá, ìgbésẹ̀ tó yẹ pé lẹ́yìn ìgbésẹ̀ yẹn kò sí ìgbésẹ̀ míì mọ́ ju ìgbésẹ̀ àwítòta fúnlẹ̀ Yorùbá, ju ìgbésẹ̀ oríṣiríṣi accomplishments tí Ọlọ́run ti sọ pé a máa ní tàdé máa gbé. A lè bẹ̀rẹ̀ sí ìgbésẹ̀ ká máa gbé ìgbésẹ̀ tó dáa, ìgbésẹ̀ ká máa fi dé gòkè. Ká bẹ̀rẹ̀ pẹ̀lú pé ẹni Yorùbá òkú. Yorùbá tó bá jáwọn ni tí ẹ bá jáwọn ìlú mi ni wọn nígbà ẹ má yẹ ká sọ yìí mọ́. So ìyẹn ọ̀rọ̀ ìwúrí. Ìkejì ni pé nǹkan tó kò wá. Kí ló kò wá lójú? Torí kí la fẹ́ ṣe lénìí? A fẹ́ rèsì owó ni. A fẹ́ rèsì owó ṣùgbọ́n àwọn èèyàn gbọ́dọ̀ mọ ìdí ẹ̀ tán fi gbọ́dọ̀ tọwọ́ bà kú. Ẹni tó bá fẹ́ mú dọ́là 10 lẹ̀ tó bá gbọ́ ọ̀rọ̀ tí fẹ́ sọ yìí, a tọwọ́ bà kú, a mú $100 lẹ̀. Torí nǹkan tó ń ṣe wá, ẹ̀yin tẹ́ wà lókè òkun, mi ì lè sọ pé mo envy yín ni pé wà lókè òkun. Torí ẹ̀ mọ nǹkan tó ń lọ tààrà ń léjú ilé tá à ń gbọ́ lórí social media, tá à ń rí ká fáwọn èèyàn wa kọ̀ọ̀kan tó ń wálé. Ṣùgbọ́n àwa tá a jókòó sí ilé, àwa là ń fojú pinná yẹn o. Àwa là ń rí gbogbo ìríkùrí yẹn lójoojúmọ́. Ọlọ́run ní já rí ìríkùrí o. Àṣẹ. Ṣùgbọ́n ìríkùrí yẹn pọ̀. Kìdá ń ṣe pé irú èmi báyìí kì í ṣe fún mi ní àǹfààní láti jáde. Mo ní àǹfààní láti jáde, mò ń jáde pé òun lójoojú ìgbà àsìkò tó wá sí mi mò ń jáde. Ṣùgbọ́n kí ló dé máa jókòó pa sí rí báyìí? Torí èrò tèmi, ìṣípayá tọ́lọ́run fún mi ni pé mo ní ipa láti kó nínú ọ̀rọ̀ ètò àlẹ́. Ipa tó yẹ pé ó nípọn. Ipa tó yẹ pé bíi pé Ọlọ́run fi hàn mí ni pé báyìí lọ̀rọ̀ wá dẹ̀ ṣe máa jẹ́. So iṣẹ́ tèmi lè ṣe, sacrifice tí mo lè make lọ́nà ni mo ń ṣe yìí. Ṣé pé mo jókòó pa sílé, mo fẹ́ wo bá ṣe máa bá ọ̀rọ̀ yìí ká máa fi ṣe àṣeyọrí lórí ẹ̀. Lákọ̀ọ́kọ́, ẹ ti rí ibi tó ń jẹ́ pé àwọn ará bíbá yìí wọ́n ti wọ oko. Wọ́n á mú gbogbo èrè oko tó wà níbẹ̀ bá gbọ́dá ni o, iṣu ni o, gbogbo nǹkan tó wà bẹ̀ wọ́n á gbé fún màálù wọn. Ìgbà tó bá yá wọ́n tó bá rí àgbẹ̀ ńbẹ̀, wọ́n á ní kí làgbẹ̀ ń ṣe lórí oko ẹ̀ ní o. Tó bá gé lápá wọ́n á gé lẹ́sẹ̀, tó bá gé lẹ́sẹ̀ wọ́n á gé lọ́rùn, wọ́n á kó pupa rárá o. Ìyẹn nílẹ̀ Yorùbá o. Àkọ́kọ́ rò pé bóyá kíní yẹn mistake. A kó ètò látàárọ̀. Ibi tí bàbá wa Akínọlá George tí wọ́n ti sọ̀rọ̀ ń sìn. Mo wá kí gbogbo wa lọ tá bá parí program ẹ já lọ wo new video tí bàbá Oríyọmí Hamzat tí wọ́n ṣe release síta lénìí. Bóyá ìní náà release bóyá àná mi wá lè sọ, but àsàgbà tí mo wò lẹ́ẹ̀kan lórí page wọn, mo rí pé like bí 2 hours ago lọ́sàn-án ìní ni wọ́n release ẹ̀. Mi wá mọ̀gbà tó ń ṣe fídíò yẹn tí bàbá Oríyọmí Hamzat ti ń pariwo bí Fúlàní ṣe gé ṣá àwọn kan
nínú oko wọn torí pé wọ́n tẹ̀ fẹ́ gé orí bọ̀bọ́ kan ó wá fi ọwọ́ fi gbà á ó wá fi ọwọ́ fi gba àdá yẹn. Ìbéèrè mi lọ́wọ́ bàbá Oríyọmí Hamzat ni pé because bí bàbá ṣe ń sọ̀rọ̀ nínú fídíò yẹn bàbá ń sọ̀rọ̀ bíi pé àwọn ò mọ̀ pé irúkọ bẹ́ẹ̀ yẹn ti ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tẹ́lẹ̀. Bàbá ṣé ẹ̀ lẹ́ mọ̀ ni wípé irúkọ bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀ ṣebí akọ̀ròyìn ni yín ṣé ó ṣe ń ṣẹlẹ̀ ní Ìbàdàn tẹwà yẹn ni ṣé ó ṣe ń ṣẹlẹ̀ láwọn Ìbàràpá àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn kó tó dìgbò lóye jáde sí wọn gbà yẹn ṣé ó ṣe ń ṣẹlẹ̀ ni mélòó ló ti ṣẹlẹ̀ sáwọn àgbẹ̀. Bàbá Oríyọmí Hamzat ti ṣẹ̀ wá jáde lénìí ṣé pé kinní ohun ti wá lé tó yẹn kinní kan ìgbà ṣe ó sì ń já gbogbo yín jẹ ní o. Bẹ́ẹ̀ ni bí ẹ fẹ́ bí ẹ kọ̀ olóyè ni gbogbo yín máa gbà fún ajé bí ẹ fẹ́ bí ẹ kọ̀ olóyè Ìgbòho Òòṣà òní gbogbo yín máa gbà fún. Tó bá wù yín kẹ́ jáwọ́ náà tẹ̀ tó bá wù yín kẹ́ má jáwọ́ ìkórìtà tàdé àbẹ nìkankan mọ́. Bàbá wa ń pretend nǹkan tó tiẹ̀ wá ń dùn mí nìyẹn bẹ́ẹ̀ wọ́n wá ń pretend ọjọ́ ta ti ń pè yín ta ti ń pe gbogbo yín ẹ jájọ sowọ́ papọ̀ ẹ jájọ jàjà tó wà lẹ̀ gbogbo yín owó lẹ̀ ẹ̀ ń kó jọ kiri gbogbo yín owó lẹ̀ ń kó jọ kiri. Bàbá Oríyọmí Hamzat ni mo bá sọ̀rọ̀ o wọ́n wá jáde síta wọ́n wá pariwo ẹ wo bí Fúlàní ṣe ṣáyàn ẹ ṣe kíní kan ìgbà ṣe. Ìbéèrè mi ni wípé ṣé bàbá ṣe mọ̀ ni wípé irúkọ bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin èèyàn mi ẹ lọ wo fídíò yẹn ibi tí mo ti ń sọ̀rọ̀ ó máa yé yín dáadáa kì í ṣe pé mò ń bú bàbá ṣùgbọ́n kí ló dé tí bàbá ń ṣe orójú pé tí wọ́n ń ṣe bí wọ́n pretend bíi pé àwọn ọmọ kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni pé wọn ò mọ̀ pé Fúlàní attack ṣebí the same bàbá yìí náà la rí lọ́jọ́ kìíní àná tó ń jáde síta tí wọ́n sọ wípé ṣe ni Ìgbòho ń parọ́ mọ́ Fúlàní pé kì í ṣe Fúlàní kan ló pa Dr. Aborode ṣé gbogbo wa náà lájọ wo fídíò yẹn náà ń gbà yẹn gbogbo alájọ rí program tí bàbá ṣe ń pa ẹ̀ ń gbà yẹn. So ó ti wá dójú ẹ̀ ń sìn ẹ ti wá lè sùn tọ̀rọ̀ ẹ ti wá lè sọ pé Fúlàní ni. Ṣé ẹ̀ náà ti wá lè sọ yí pé Fúlàní ni bàbá Oríyọmí Hamzat. Mi ò bú yín o kò dẹ̀ ṣe pé bóyá àwa ń bẹ̀rù yín la fi ń sọ pé a bú yín ṣùgbọ́n ká bọ̀wọ̀ fún ẹni tó bá yẹ ká bọ̀wọ̀ fún ìyẹn ìkíní. Ìkejì ẹni tó gbélé iṣẹ́ kalẹ̀ bó bá ṣe ní ká ṣe bá òun ṣe nǹkan bẹ́ẹ̀ ni ká ṣe bá ṣe. Nǹkan tó fà á nìyẹn tí mi fi mọ nǹkan tó yẹ kí n sọ sí yín pé ẹ̀yin àgbàlagbà wọ̀nyí ẹ̀yin lẹ kó bá ilẹ̀ Yorùbá débi tó délé ni ẹ̀yin lẹ fà á. Nígbà tí èèyàn ò lè gba àwọn mẹ̀kúnnù kalẹ̀ tó tún jáde sí tí àwárí èèyàn kan tó dìde tó lóun fẹ́ gba àwọn èèyàn tí Fúlàní ń pa tí ẹ̀yin kan tó wá jáde síta ẹ̀ tó pé irọ́ ni o ẹ kò rí bẹ́ẹ̀ o ìṣe Fúlàní kọ́ ló kí ló ń ṣe ẹ̀yin bàbá yìí náà. Já bira wa já sọ tọrọ èyí tó bá jó nǹkan ẹja sọ bá sọ tó a kú ẹ dẹ̀ ṣe pé ẹ kú ṣùgbọ́n ẹ̀san ẹ̀ kọ́ ohun tí mo wá ká bira wa nìyẹn ẹ̀san ẹ̀ kọ́ ẹ̀san dẹ̀ ní ó máa ń ké látòrí ìran kìíní lọ dé ìran kejì ìran kẹta ẹ̀san
kan tó gùn ni o ẹ̀yin náà dẹ̀ mọ̀ ohun tí ẹ̀ ń gbìn kalẹ̀ dé àwọn ọmọ yìí kò dáa bẹ́ẹ̀ náà lẹ ṣe lọ́jọ́ kìíní àná nígbà tí Tafa Adéoyè ibẹ̀ kọ́ ni mo lọ ẹ̀já tẹ̀síwájú ká gbọ́rọ̀ bàbá wa Akínọlá ká tó mú ètò yẹn ká tó mú wá sí ìdánudúró. Mistake ni àbí bóyá kò àṣìṣe wọn ni. Wọ́n àwọn kan ti mọ̀ láti ọjọ́ tó ti pẹ́ pé wọ́n èrò wọn ni agenda wọn ni wọ́n ń fẹ́ ṣe wọ́n mọ̀ máa fẹ́ ṣe nǹkan tó ń ṣe níbi kan ó níbi tó ń lọ wọ́n dẹ̀ ti sọ ibi tó ń lọ yẹn láti 1804 náà ti sọ pé wọ́n ní wọ́n máa kọ́ńkà gbogbo ilẹ̀ tó ń jẹ́ Nàìjíríà yìí wọ́n máa kọ́ńkà ẹ̀ láti desert títí dé òkun láti ilẹ̀ aṣálẹ̀ títí dé òkun wọ́n ní ẹni tí ò bá dẹ̀ gbà pé tí ò bá gbà pé kán ṣe pé wọ́n á fi ẹ̀jẹ̀ wọn wẹ orí òkè wọ́n á fi ẹ̀jẹ̀ wọn wẹ orí ilẹ̀ wọ́n á fi ẹ̀jẹ̀ wọn wọ ibi tílẹ̀ ti lọ wọ́n á fi ẹ̀jẹ̀ wọn wẹ ní òkè. God forbid. Ọlọ́run nígbà fún ẹ̀jẹ̀ bá wa meet. Make sure you are there. Let's now go for potatoes. Ẹ̀jẹ̀ bá wa meet. I'm Sunday. So nígbà tó wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn àkọ́kọ́ rò pé ṣùgbọ́n wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n ní Nàìjíríà náà mú ní. Please, can you mute? Whoever is talking, can you please mute your microphone? Kí ni ìtumọ̀ eléyìí? Pé Nàìjíríà tí wọ́n ní. Pé òyìnbó ló wá ń disturb gbogbo ńgbà tó ń kọ́ńkà bọ̀ láti aṣálẹ̀ yẹn desert. Pé ńgbà tó òyìnbó dẹ̀ ń lọ òyìnbó gbé Nàìjíríà yẹn náà ti kó jọ yẹn òyìnbó gbélé wọn lọ́wọ́ pé tí wọ́n ní. Èyí àwọn Fúlàní mò ń sọ o. Now, àwa tá a jẹ́ Yorùbá jẹ́ pé a jẹ́ alágbára ilẹ̀ Oòduà gbogbo adúláwọ̀ ló mọ̀ pé àwa lọ́ba ṣé àwa gba irú statement ìranù bẹ́ẹ̀ yẹn ni. So a gbọ́dọ̀ pakú mọ́ wọn lẹ́nu. A gbọ́dọ̀ lé wọn padà báwọn bá ńlá bàbá ṣe bí wọn padà ní ogun Jálómi ní àti ogun Òṣogbo initial ní Òṣogbo ní 1840 àti ogun Jálómi ní 1878. A gbọ́dọ̀ lé wọn padà. Ilé tó bá ti wọlé nu wọn kó mọ̀ pé ilẹ̀ máa ga jù lọ abẹ́ ìpẹ́lẹ̀ Yorùbá ló máa sùn. A gbọ́dọ̀ ní mindset yẹn. A gbọ́dọ̀ ní mindset yẹn pé jẹ́ pé kó yé gbogbo wa pé ẹ bá bínú kíní lórí ṣèṣekúṣe o. Kó yé gbogbo wa pé nǹkan tá a gbé dání sí yìí. A fẹ́ ìjàngbara àkọ́kọ́ tó lé ní ìta ìjàngbara 1960 yẹn Yorùbá kọ́ ló gbòmìnira o. Yorùbá kọ́ ló gbòmìnira. Nàìjíríà tó yìnbó create náà fún ní òmìnira. Yorùbá sì wà lóko ẹrú láti gbà yẹn títí di bá ṣe ń sọ̀rọ̀. Yorùbá yẹn sì fẹ́ ìjàngbara yẹn ni. Àwọn ọ̀dẹ̀ máa ń pòwe kan wá pé ok owó yìí ò ní kẹ̀kẹ́ ìhìnrere. Ẹ fẹ́ jàǹgbara. Èrò lẹ́ni ní báńkì. Irinṣẹ́ wo lẹ ti rà á lẹ̀? Bó ṣe jẹ́ láti ordinary rally lẹ fẹ́ ṣe. Mélòó nú ẹ̀ lè jẹ́ pé ẹ fẹ́ kọ́ àwọn ìlú jọ. Ayé ìgbàlódé ni ayé high tech. A lè jarújà yìí without high technology. Kò sí bá a ṣe máa kó irinṣẹ́ ìgbàlódé jọ láìsí owó. Kò sí máa ṣe máa bá àwọn ará bíbá Ifá nígbà tí Buhari wà ń bẹ̀. Buhari eléta mọ̀ ní o Buhari fún wọn ní 100 billion. Yàtọ̀ sí yẹn ministry kan wọ́n pè ní Ministry of Humanitarian Affairs. Obìnrin tí Buhari kó kúbẹ̀ oṣooṣù ló ń fún àwọn Fúlàní herdsmen lówó. Wọ́n ní wọ́n fi ṣe humanitarian affairs sáwọn ìlú. Wọ́n kó oṣooṣù billions upon billions.
òun ló jẹ́ kó gbogbo irinṣẹ́ tẹ̀ ń rí lórí gbogbo àwọn ohun ìjà tẹ̀ ń rí lórí íńtánẹ́ẹ̀tì yẹn òun ló jẹ́ kó lówó láti rà á jọ bẹ́ẹ̀ yẹn àwọn tá à ń bá fà á nìyẹn. mi ò sí nínú ìwà bíi pé ká máa fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ mo máa sọ ní pàápàá náà máa ń họ ìfọ̀n bí òṣòmi aṣèjì. bọ́rọ̀ wa ṣe wà wọ́n ní wèrè nínú wọn fi ń wo wèrè ta wèrè ta ti sọ̀rọ̀ àǹdó wá ń sìn wọ́n ti yí wa ká wèrè ta ti wà ní gbogbo agbègbè wa kò sí ìlú tán sí ẹ jẹ́ kí n sọ fún yín èmi tí mò ń sọ̀rọ̀ yẹn I'm speaking with full authority torí pé mo mọ nǹkan tó ń lọ mo ti káàkiri in my capacity as deputy chairman of YSDM homeland kò sí agbègbè kò sí ìpínlẹ̀ tí mi ti lọ tó jẹ́ ti Yorùbá mo ti lọ sí Ondo State mo ti lọ sí Èkìtì mo lọ sí Kogi mo lọ sí Ọ̀yọ́ mo lọ sí Ọ̀ṣun pẹ̀lú àwọn èèyàn mi ni o tí gbogbo wa kóra wa sínú ọkọ̀ láfẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo àwọn ibi tá à ń sọ yìí a lọ sí Kwara a lọ sí Ògùn ṣègbógùn ni mò ń gbé so kò nídìí kéèyàn ṣe máa ṣe iṣẹ́ ìròyìn títí dé Lagos State gbogbo ẹ̀ láti dé kò síbi tí wàhálà yẹn ò sí èèyàn mi Èkó Kogi Kwara àti Òkè Ògùn ní Ọ̀yọ́ State ibẹ̀ ni wàhálà yẹn pọ̀ jù sí. wọ́n tún ti wá fi Ondo State wọ́n ti fi kún sí wọ́n ṣe ń wọ Ondo State náà ṣe ń wọ Èkìtì náà ń wọ Ògùn náà ń wọ gbogbo àwọn ìpínlẹ̀ wa káàkiri wọn ò dẹ̀ fi bò pé wọ́n fẹ́ gbalẹ̀ wa ni wọn ò fi bò pé wọ́n fẹ́ pa àwọn èèyàn tó wà ń bẹ ojoojúmọ́ náà pààyàn tẹ́ bá rí àwọn nǹkan tí ojú mi ti rí nínú ìrìn àjò wa ẹ wò ó ẹlòmíì tó bá rí kò ní lè sùn ẹlòmíì ò ní lè jẹun fúnjọ́ mẹ́ta àwọn ìdojúkọ tó ń dojúkọ wá nìyẹn o ṣùgbọ́n ṣe rí ìjọ kan nìyẹn máa ń kọ́ pé wọ́n kókó mi dá ọ̀nà ìjọ kan là á kọ́ àgbàrá òǹdó nílé gbé lọ onílé ní ò ní gbà fún tó ṣe bí òwe ẹ̀yìn àgbà mo fẹ́ sọ fún yín pé nǹkan tá a dáwọ́lé yìí ó ṣeé ṣe ó dẹ̀ ṣeé ṣe lọ́nà àrà tá a bá fọkàn sí tá a dẹ̀ náwó sí tá a bá fọkàn sí tá a dẹ̀ náwó sí ó ṣeé ṣe lọ́nà àrà àwọn ọmọ kúnlẹ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n fẹ́ bá wa ja ìjà yìí torí ìjà ni o àwọn ẹni tó bá ń tanra ẹ̀ máa kó dara wa síta tá a ṣe rárí ìjà náà là ń jà wọ́n dẹ̀ gbá wa létí tá a gbá wọn létí lẹ́ẹ̀mejì mẹ́ta mẹ́rin ìjà náà ni o wọ́n dẹ̀ ní pé ara ìjà lẹ́yìn wà ọ̀nà tá a bá fi ìjà ní o bó jẹ́ ti lé ni ara ìjà náà ni ṣùgbọ́n gbogbo ẹ̀ ló bá owó lọ gbogbo ẹ̀ ló lànà ìnáwó mo dẹ̀ fẹ́ sọ fún yín ká ẹ lè mọ̀ pé ó ṣeé ṣe màá ka àwọn ìlú bíi mélòó kan fún yín tó yẹ pé wọn ò tó nǹkan ṣùgbọ́n wọ́n bá alágbára jà wọ́n dẹ̀ ṣẹ́gun wọn borí alágbára yẹn. ẹ ṣé gan ni ibi tí bàbá ti fẹ́ sọ̀rọ̀ yẹn àní lè pilẹ̀ lórí afẹ́fẹ́ wọ́n ní kí tinú máa gbénú àní lè pilẹ̀ yẹn àṣírí ni. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ti darapọ̀ mọ́ wa láti bí wákàtí kan sẹ́yìn ẹ ṣé gan ni àwa là á máa wà o ẹ̀yin náà ni a sì máa bá àní wára wa tí o mo gbà ládùúrà ohun tá à ń jà fún yìí àjọ máa délẹ̀ lérè o ẹnì kankan wa ò ní sọnù ẹ̀mí wa ò ní bá lọ o
adélẹ̀ lérí ọba mi Èdùà tó ṣílẹ̀kùn ọjọ́ ìní àgbàlẹ̀ wá fún wa lọ́wọ́ àwọn ọ̀tá amúnisìn. Mo kí yín, ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni, àmọ́ lóore. Ẹ̀yin tẹ́ share, ẹ̀yin tẹ́ comment, ẹ̀yin tẹ́ like, ẹ ṣé gan ni. Ọwọ́ tẹ́ fi ń ṣe ẹ̀ ní fi gbọ́mọ sí wọn, ẹ ṣé gan ni, àmọ́ lóore o. Ẹ jẹ́ ká tó pàdé lé orí ètò lọ́la fún àkọ́tún, fún ìṣítí, fún ọ̀rọ̀ ìgbáradì gbogbo ẹ̀ tó ń bọ̀ ní ojú ọ̀nà. Ọba mi Èdùà á jí wa sí afẹ́fẹ́ ayọ̀ ní ọ̀la tí ń ṣe ọjọ́ ajé. Wọ́n ti ní ká sọ fún wọn pé wọn ò gbọ́, Àmọ̀tẹ́kùn máa ṣe gbà mọ́ bàbá ló jẹ́, àfi kí wọ́n forí balẹ̀ fọ́mọ aládé. Wọ́n ti ní ká sọ fún wọn pé wọn ò gbọ́, Àmọ̀tẹ́kùn máa ṣe gbà mọ́ bàbá ló jẹ́, àfi kí wọ́n forí balẹ̀ fọ́mọ aládé. Kárẹ́mọdé yìí òun rẹ̀ ò ní há. Àbòsí wà lórí ọ̀rọ̀ àwọn Agamẹ́sàn ilẹ̀ wa láti ọdún 1914 tí àwọn òyìnbó gbélé wa lọ́wọ́ nígbà tí ojú dúdú. Ọ̀tọ̀ọ̀tọ̀ la wà tẹ́lẹ̀, Yorùbá, Haúsá, Ìgbò di ọdún 1913. Ó tó di pé àwọn òyìnbó dà wá pọ̀ pé ká máa fi tipátipá ṣe pọ̀ láìsí ẹ̀yà kan náà. Wọ́n dọ́gbọ́n fa Haúsá mọ́ra pé wọn ò lájú, pé wọn ò gbọ́n. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n lo ète pé kí wọ́n máa jẹ olórí wa títí ayé. Ojú ti là, oníkálukú máa lọ sí ẹnu ọ̀nà ilé bàbá rẹ̀ ló lè rí lè pọ̀ lálàáfíà ó tó gẹ́. Ìyá ọgọ́rùn-ún ọdún ó lé. Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ àkàn. Èdè wa ò papọ̀, oúnjẹ wa ò jọra wọn, ìmúra wa yàtọ̀ gédéńgbé, àṣà wa kì í ṣe ọ̀kan tuntun. Kò sí ìjà ẹ̀sìn láàrin àwọn ọmọ Yorùbá. Ó yẹ Elédùà láti dá àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀. Èèyàn sì lè bá kádàrá jà kó má jẹ̀bi. Babaláwo, àfáà àti pásítọ̀ jọ ń gbé pọ̀ ní òrùlé kan ṣoṣo. Ọkọ lè jẹ́ Mùsùlùmí, ìyàwó jẹ́ Kìrìsìtẹ́nì, kí ọkọ jẹ́ babaláwo, ìyàwó máa kírun. Wà lọ́wọ́ òbẹ́wudé, ọmọ lè yapa ẹ̀sìn. Ọlọ́run ló dá wa Yorùbá bẹ́ẹ̀ pẹ̀lú ìfẹ́. Biafra ti ṣe tán, wọ́n ti ń lọ. Odùduwà kílẹ̀ ń wò ọmọ Yorùbá. Yá ẹ jẹ́ káwa náà kẹ́rù wa. Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media.